Rahmatullahi wa barakatuh. Net kíní memory wa ló fúlù ó dà pé mo ní láti change iPad wa yìí fún kí n upgrade ẹ̀ sí bí i 100 and something gigabyte or two something gig torí pé ó jẹ́ 60 something gigabyte tí nǹkan bá ti tó bá ti pọ̀ jù lórí ẹ̀ ń tó fà nìyẹn. Anyway à ń gbọ́ yín brother wa. Okay sir, kọ́ńtà sọ ní pé táwọn tí o máa ní ẹjọ́ pé òkè òun ló sponsor èèyàn ní family nígbà òun ló sponsor èèyàn ní family but business tó fi sponsor èèyàn ẹ business aram. Àní kó jẹ́ pé wọ́n ní ṣíà ní bíúrì. Ó ní ṣíà ní bíúrì àbí jẹ́ pé ó ní big wine shop. Ọtí náà ni shop àbí ó jẹ́ pé bá drug dealer. Àti drug o àti wine o ìkọ̀kan náà ni kó bá máa ta cocaine kó bá máa ta gbó kó bá máa ta ọtí ìkọ̀kan náà ni. gba owó lọ́wọ́ ẹ̀ láti máa fi ṣe ẹ̀tọ́ nínú ọ̀nà téèyàn wà. Abẹ́sọ̀kè wọ́n bí bàbá yàn ní major distributor brewery ṣé èèyàn lè máa gba owó lọ́wọ́ bàbá wa bíúríyà tẹ́gbọ̀n àwọn kankan ní sàmánù bíúrì ṣé èèyàn lè máa gba owó yẹn kó máa fi ṣègbésí ayé. owó àràmù ni so àfi téèyàn ọba ní nǹkan bí ọ̀rọ̀ ń tà sọ lẹ́ẹ̀kan tí ò lè dáyé gbé àfi kó ṣerú nǹkan bẹ́ẹ̀ so ó ní. ṣé ti gbọ́ wọn ni ẹ má gbà o. nígbà tí yóò bá ní means. tí necessity bá necessitated yín. Now, apart last but on the list, ẹ má bínú o. Now, ipe èèyàn wá ní olórí ọ̀rọ̀ èèyàn tẹ̀lé súnà. Okay. Ṣé èèyàn lè fi taratara sọ pé ipe òkè o ẹni yìí o èèyàn gidi ni o bóyá ó ṣe dáadáa o but àwọn pé politician ni tàbí mọ̀ pé owó ò mọ̀ ṣé wọ́n lè fi ara tẹ̀lé. Báwo lè máa ṣe ṣe pé owó torí pé ó jẹ́ politician báwo lówó ẹ̀ ò ṣe mọ̀ kí ni proof pé kò mọ̀. Ok reason ni pé èèyàn jẹ́ politician yẹn ò mí ni pé owó ẹ̀ ò mọ̀ o. no àfi tó bá jẹ́ olórí politician o. ìṣe politics owó oṣù wọn ń bẹ́ẹ̀ síbẹ̀ àwọn àlàwà wà bẹ́ẹ̀ ìyẹn ò dìtàmí ká máa wá ṣàwádìí pé ọkùnrin tó tó. ẹ má sọ pé owó ẹ̀ ò mọ̀ o èèyàn ṣe politician yẹn ò ní owó ẹ̀ mọ̀ o. mo sọ pé tó politician mo sọ pé bóyá owó ẹ̀ ọ̀rọ̀ owó ẹ̀ mọ̀ kan mo tẹ̀ tún mú kàn sọ ẹ̀ mo wọ́n sọ pé tí èèyàn lè tẹ̀lé wọn ní pé ẹni mo support ẹ o ẹni mo fẹ́ dó sí lẹ́yìn o based on Islamic rights. ẹ fẹ́ fi ikọ̀ gbé ọ̀rọ̀ wọlé ni ṣáà support Tinubu kó fẹ́ jẹ president simple ǹdẹ́fẹ́ sọ nìyẹn. ìlọ Tinubu tẹ kọ́ mo fẹ́ lọ ìkọ̀kan náà ni mo ti la gbogbo ẹ̀ mọ́lẹ̀ fún yín. Tinubu kọ́ mo fẹ́ lọ mo jẹ gbọ́dọ̀ wọlé lẹ́yìn yẹn bọ̀kọ̀ lásán ni mo fẹ́ bèrè nìyẹn. ṣebí ìkọ̀tẹ̀sà mi nìna nìyẹn. no yẹ kọ́ mo mí tí mo fẹ́ fààyàn gangan ni pé kẹ́yìn normally nǹkan tèmi based on àwọn lecture tí mo ti gbọ́ lórí save your soul you understand based on protest and everything àmọ́ ti pé sí ìjọ pé Islam will support democracy based on kò tí àbá ìsàpè sùn. ẹ fa tẹ́lẹ̀ fọyọ ẹ má ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn ẹ phrase ẹ̀ dáadáa ẹ go straight kí lẹ fẹ́ gangan bẹ̀. ní pé ṣé ó possible kí ẹjọ́ jẹ́ mú Islam ẹjọ́ fọ́tẹ̀ èṣù náà ó support politician. ohun tá à ń sọ náà nìyẹn pé yes mo support eléyìí ó fẹ́ jẹ president mo support eléyìí ó fẹ́ jẹ chairman ohun tá à ń sọ náà nìyẹn Abẹ́sọ̀kè. na. wọ́n ní ṣáà lè support èèyàn kí ọkọ̀ fẹ́ jẹ president ṣáà lè support yẹ. àwọn yẹn ti mọ sáǹdì tèmi èmi èso sílùú èmi support yẹn so n tí Islam sọ tèmi dúró lé lórí àwọn àfáà pín méjì àǹkanẹ́lì support pé ká wo bí ìlú wa ṣe rí èmi ò fọwọ́ sí ní tèmi ní tí mo sì rí kánú súnà ni ò lè jẹ́ fọwọ́ sí. ṣé ti gbọ́ yé. ok ẹ ṣe gan sa ẹ ṣe gan sa. Assalamu alaikum sir báwo ẹ ṣe gan. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh ẹ ṣe ó pọ̀ sà. Assalamu alaikum o. Wa alaikum rahmatullahi akalẹ. ẹ kalẹ́ sà o. àpò ètò akíṣe o àìsàn òkè Ọlọ́run ṣàlékún mímọ́. Yes sir. Àmín. alámàní. ìbéèrè mi wá láti inú ìbéèrè tí bọ́dà wa yìí tí wọ́n béèrè yín sìn
ló bí èmi náà tí mo ní ìbéèrè méjì. Ìbéèrè àkọ́kọ́ ni pé wọ́n béèrè pé téèyàn bá ní ẹnìkan tó ń ṣiṣẹ́ níbi haram ṣé èèyàn lè máa gbowó lọ́wọ́ ẹ̀ àti mùsùlùmí ẹni owó haram ni agree. Nǹkan kan máa ń bọ́dà mi ṣé ń gbọ́ mi. gbogbo ayé ń gbọ́ yìí o. náà mo gbọ́. Nǹkan kan máa ń bọ́dà mi ní Nàìjíríà tó wà yìí because owó tá à ń ná ní Nàìjíríà owó èlé ni owó China owó usury tí Ọlọ́run ọ̀dẹ̀ fọwọ́ sí ni so àwa mùsùlùmí ibẹ̀ tá a jọ ń jẹ́ báwo la ṣe fẹ́ wẹ àwẹ̀ mọ́ ọ̀bẹ yẹn. bí báwo. nǹkan sọ owó China ṣé mi náwó China ni. ẹkọ́nọ́mì abáṣà ìdẹ ṣe sùúrù owó tí Nàìjíríà fi ń rọrùn ẹkọ́nọ́mì tá à ń jẹ ní Nàìjíríà owó yíyá tí wọ́n ń yá láti China owó èlé mọ́ra wọn bẹ́ẹ̀ yẹn ni. Nǹkan tó máa ń fàyọ ni pé owó èlé tá à ń ná yẹn sìn Ọlọ́run ò fọwọ́ sówó èlé ó dẹ̀ relate mọ́ question tí brother ẹ béèrè ni mo fẹ́ fi kí. tẹ́ ń sọ ti yé mi ẹ máa gbọ́ sẹ́rí pẹ̀lú pé ìjọba wa wọ́n operate lórí rìbá tó ti báyìí one way or the other iná wọ́n sì fi inú wọn fi bá a da títì. àfẹ́sọ̀ ẹ bá wa súnmọ́ wájú. inú wọn fi bá a da títì inú wọn fi bá wa ṣègbà tó ń bá a ṣàwo eléyẹ unavoidable ni kò sí ní ta fẹ́ ṣe. so n tá à ń sọ ní ìsìn àwọn ò lẹ́sẹ̀ ń bí eléyìí torí ìjọba lọ́lọ́ yá a sì lè ṣe without ìjọba. a lè ní nǹkan láti fi alépo ńlẹ̀ wọ́n kàn ti gbèsè ọmọ ti gbèsè bọ̀ wá lọ́rùn ni o. wàhálà àti ti ìjọba àtàwọn tí ẹjọ́ ń darí àti sẹ́nítọ̀ àti gbá àtàwo àwọn ni wọ́n jọ lọ ran wájú Ọlọ́run so kí mi wọ́n bá ràn bẹ́ẹ̀ ni ò lè jẹ́ n sọ́pọ́ọ̀tì wọn. so ǹtẹ́ wọn á béèrè òbí ẹni ìyẹn direct torí yẹn sì ní option so Ọlọ́run kó sàmójúkò fún wa. now lórí ẹlẹ́ẹ̀kejì ibi táwọn àfáà kan gbé sí ni pé tá a bá ń wo àwọn òṣèlú yìí níran pé àwa mùsùlùmí àbáwọn dá sí ẹni ibi náà ni yóò máa bọ́ síbẹ̀. ẹ máa gbọ́ èmi ò sọ mo ti bá yín lé lẹ̀ kó sí tọ́kì mi gbogbo wa kẹ́rí kẹ́ ẹ ṣeun ẹni bí ọba àbọ̀ bẹ́ẹ̀ mo sọ sáǹdì tèmi tí mo dólé lórí nù mo sọ pé àwọn àfáà kan sọ kálukú ní ọwọ́ àwọ̀ àlìkàmọ́ rẹ̀ pé tí n bá déwájú Ọlọ́run máa sọ pé Ọlọ́run tó jẹ́ ń ṣe báyìí ni pé kẹ́ni bí wọ́n bá àbọ̀ bẹ́ẹ̀ o tó ti yé báyìí èmi lèmi sọ sáǹdì tèmi ni gbogbo àwọn àwàyí táwọn àfáà máa ń sọ nǹkan kan èmi tọ́ra àwọn kan wọ́n bá wọnú sàárè. so ẹja kú lọ́rọ̀ òṣèlú àwọn èso olóṣèlú ní ìsìlẹ̀ òṣèlú fún ìfi jáde láyé. àṣòṣèlú wa lè ṣe pẹ̀lú wọn náà nǹkan tó àwọn náà rúlu wa náà láyé ń sọ bẹ́ẹ̀ ni pẹ̀lú pàwọn àṣòṣèlú but àwọn náà rúlu wa ni. àgbọ̀yé àmín. tó ẹ ṣé ó pọ̀ brọ́dà wa láti Agége èèyàn kan ń pè láti bóyá láti ìlú Òrè nẹ́tíwọ́ọ̀kì wọn yẹn ń cut ẹjẹ́ ń tún wọn pọ̀ padà wọ́n ń pè bóyá ok salamu aleykum. wọ́n aleykum salam mo ti pè lẹ́kọ̀ọ́ dé mo kọ̀ fẹ́ mo rántí pé sọ̀kan ni àfẹ́sọ̀kùn mẹ́bí nǹkan lọ́wọ́ yín nípa à ń gbọ́ yín láti Nàìjíríà lọ. ok sir mẹ́bí nǹkan nípa pé kí èèyàn máa rí kan pé ṣe nǹkan mẹ́bí lọ síbẹ̀ gbọ̀ngàn ni pé kí èèyàn máa ṣe kí ni lẹ́nu tó mẹ́ta yìí ni pé kí èèyàn máa rí ìdí ní sí nǹkan ní recently mo gbọ́ pé wọ́n ní tí èèyàn máa ń fi ojú kó cobwebs. kí èèyàn fojú kó kí ni. ní pé bad cobwebs. òwú aláǹtakùn náà pè bẹ́ẹ̀. yes wá ohun spider ní pé bad thing. now ojú kó lẹ́yìn kan sọ pé tó òun nípò òun rí ọ̀pọ̀lọ́ lẹ́gbẹ̀ẹ́ òun pa òun fẹ́ lọ pọnmi nínú kànga òun rí ọ̀pọ̀lọ́ òun náà pé fọ́ọ̀lù kí lè lè sọ sínú àwọn kí lè lè sọ fún òyìn rọ́pọ̀lọ́ gbàtẹ́ wá rọ́pọ̀lọ́ ńkọ́ ṣé ọ̀pọ̀lọ́ wa jẹ́ ìjọba tó nípa rọ́pọ̀lọ́ tí wá mí ni pé ọ̀pọ̀lọ́ jàjẹ́ àbójútó. no ẹni tó sọ fún mi
ẹ̀ tẹ́ kó ti rí mi ní ìsìn pé bóyá kóun lọ síkì àwọn àfáà kan. òun ló ń darẹ̀ láàmú ó ní pírọ́blẹ́mù máìndì ní jàre ó ń da máìndì rẹ̀ láàmú ni àfẹ́sà òkè mo fẹ́ lọ pọnmi lódò mo wá rọ́pọ̀ lọ kí ló mì òun wá pa. náà àkọ́kọ́ ó ní pé kí a farabalẹ̀ dáadáa ọlọ́run ní aṣ-ṣaitan yukhawwifu awliya'a bẹ́ẹ̀ni èṣù ní máa ń dẹ́rù bá àwọn ẹni tiẹ̀ bẹ́ẹ̀ni so èṣù máa ń dẹ́rù bá àwọn ẹni tiẹ̀ oríṣiríṣi ọ̀nà ní tí máa ń gbà mú bẹ̀rù wá bẹ́ẹ̀ni àwọn ẹni bí sì ń bẹ òótá bá ti rí àwọn symptoms kan tó bá dẹ́rù bá ká kọ́kọ́ gbé payà kúrò lẹ́mìí bẹ́ẹ̀ni àti ṣẹ́gun èṣù yẹn nu tá a ti kọ́kọ́ gbé payà kúrò lẹ́mìí so ká wá ṣe àwọn ìwàsọ̀ tí Islam ní a wá Ayatul Kursi jù kúlẹ̀ òsókè ní kejì so ká máa ṣe lọ́pọ̀lọpọ̀ gbà téèyàn bá rí pé tó ń bá lọ lójú ọ̀nà ibi káwọn nǹkan kó bá ń ṣẹlẹ̀ sóhun ìwọ máa pèrún lọ so tó bá jẹ pé sùn ni yóò sá lọ dànù àdìsí ànábì ni so gbogbo wa tí sùn bá gbọ́ yìí pèrún báyìí yóò họ ni irun tí ọjọ́ àwa lójú pàṣán ni fún ṣàìtọ́n. bẹ́ẹ̀ni tí ò rújú. so tí wọn bá ráwọn ọkọ mẹ́rin kókó gbé ìpayà kó lọ́kàn náà. ó gbọ́dọ̀ gbé payà kó irun tó bá dẹ̀ jẹ́ pátápátá dáàbà. nítorí ọkọ bá yóò gùn jẹ tó nǹkan yìí ò sí béèyàn bá ké odidi Kùránì tí ẹnìkan sì sọ pé wọn nà ní oògùn tó dúwájú tó yẹ ṣe tìlàwà Kùránì tán tó bá ilé bẹ̀rù rẹ̀ oògùn yóò mú. bẹ́ẹ̀ni so kí wọn gbé bẹ̀rù yẹn kúrò náà. ṣé ti gbọ́ iye torí pẹ́lú mi wà lórí ìlà o torí ọlọ́run. ẹ má bínú ẹ má bínú. àtẹ̀tẹ̀ bèrè bèrè yín kíákẹ́ ẹjọ́. ẹ má bínú sá ẹ má bínú sá now mo wá mo sùn lọ́dọ̀ kan ẹ má bínú sá o àbúrò mi máa sọ fún mi pé pé right side mi ni ó tọ̀nà kí n máa fi sùn ṣé ẹ gbọ́ sá èyí máa sọ pé òkè tí wọ́n sùn pẹ̀lú right side mi níbi tí mo ti wá ń jarunpá tí mo wá lọ di pé mo fẹ̀yìn sùn mo jarunpá mo sùn bákan pé ṣé ó lọ bẹ́ẹ̀ àbí right side mi gbọ́dọ̀ máa fi sùn tẹ́ ẹ fi sùn ẹgbẹ́ tẹ́ ẹ fi sùn kẹ́ ẹ tó sùn lọ́hùn òun náà la nídìí ìwà tẹ́ ẹ sùn lọ́tán èèyàn bá torí bọ́nú bẹ́ẹ̀dì báyìí kò ní túmọ̀ mọ́. ẹ bá dorí kodò. kò ní túmọ̀ mọ́. ẹ o. àfáàṣẹ ẹ ṣe gan. gbàtẹ́ máa jí báyìí wá bára yín pé ẹ̀yin ìsàlẹ̀ bẹ́ẹ̀dì lẹ́wà ẹ jarunpá débẹ̀. ok so tí bá dẹ̀ jí náà tí mo ti ka tí wọ́n ká gbé òkè tó sùn mo ti ka wọn òṣìṣú àti kúrò àti ẹ̀jẹ̀ ká mo ti ka tí bá wá jí tí mo lọ tọ̀ ṣé kí tó para sórí bẹ́ẹ̀ dẹ̀ ṣe kí tó tún kà àbí kí kò sùn bẹ́ẹ̀ náà padà pé torí mo ti kà tẹ́lẹ̀. kò ní tẹ́ ti kà tẹ́lẹ̀ yẹn náà ni ó ṣiṣẹ́ lọ. ó ti gbé. ẹ ṣe gan jazakumullah khairan ẹ ṣe gan. tó ẹ ṣe wọ́ sà salamu aleykum. wà á sàn. salamu aleykum láti ìlú wo lẹ ti ń pè yín sà. hello. hello salamu aleykum. wa aleykum salam wa rahmatullahi wa barakatuh ìlú wo la ti ń pè yìí. kí lẹ pé. à ń gbọ́ yín mi ò gbọ́ tẹ wí o. ẹ̀dẹ̀ máa ní láti gbọ́ yín. ó yá à ń gbọ́ yín ẹ sọ̀rọ̀. so question tó ń fẹ́ bí yàtọ̀ sí gbogbo nǹkan tí ìṣẹ̀lẹ̀ lálẹ́ ìbọn àti ẹ̀ ní ìlànà tó kàn ṣẹlẹ̀ ní pé ó ní èèyàn mi kan obìnrin tí mo mọ̀ dáadáa ó bẹ̀rẹ̀ bá àwọn òyìnbó ṣiṣẹ́ so. nẹ́tíwọ́ọ̀kì yẹn ò da ẹni láti pè padà kò da nẹ́tíwọ́ọ̀kì yẹn ò da mo ti kọ́ tiẹ̀ torí pé àní gbọ́n tẹ̀ ń wíyé àní gbọ́n tẹ̀ wíyé torí nẹ́tíwọ́ọ̀kì tí ò da salamu aleykum láti amẹ́ríkà. wa aleykum salaam wa rahmatulah. ẹ ǹlẹ́ sà. kásáàjì. sà ẹ hold on láti amẹ́ríkà ẹ hold on láti amẹ́ríkà. ọkùnrin tó ń pè ok ẹ máa sọ̀rọ̀ yín lọ sà à ń gbọ́ yín láti amẹ́ríkà. ok salaam aleykum wa rahmatulah. wa aleykum salaam wa rahmatulah barakatu.
Akin o, ọkọ̀ ya kì í ṣe tiẹ̀ kújọ́ mẹ́ta. wọ́n kí ọkọ̀ ya Mauritania. Ọkọ̀ ya kì í ṣe ọkọ̀ ya rúgbó. Now, ẹ jọ sà, ọ̀nà mi pín sí méjì. Hold on. Àkọ́kọ́ ni pé mo fẹ́ lórí last caller yìí mo fẹ́ sọ nǹkan kan tí mo rí tí mo dẹ̀ fẹ́ fi address nǹkan tí Faisal fi sọ Ọlọ́run ọba òun náà mo fẹ́ sọ fún yín Ọlọ́run ọba kò nípa làákàyà Faisal kì í láíláí lórí èèyàn tó bá fi súnà lẹ̀ èèyàn tí ò bá ti sin Ọlọ́run wà láì nǹkan tí ò tọ́ Ọlọ́run ló fẹ́ sìn ní ìrọ́pọ̀ tó fẹ́ fi kún now ṣẹ́rí kọ́bù ẹ̀ tán sọ yìí máa fún yín ní instance kan kí tó wá sí Amẹ́ríkà iṣẹ́ trailer ni máa ń ṣe mo ní àwọn trucks wà London mo bá kí jùmọ̀ tán ọjọ́ tí mo sọ yìí tí mo yẹn ń kí jùmọ̀ tán bí aláǹtakùn ṣe balẹ̀ mi lórí rẹ̀ mo ṣàfọwọ́ gba wọn ní àwọn sùn bẹ̀ láì ní ṣàìtọ́ ní ojú mi ò dààmú òlìlé ìwé ìṣàfùnmi problem ó dẹ̀ ti kọ́kọ́ ṣẹlẹ̀ náà rí bẹ́ẹ̀ tí mo bèrè lọ́wọ́ èèyàn wọ́n sọ fún mi pé àbúrú ń bọ̀ nìyẹn wàhálà truck mi dẹ̀ ní accident tó fún mi problem tó kù ìyá jẹ́ ṣíngì sí mi lára mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn gbà yẹn ẹlẹ́ẹ̀kejì èyí tí mo kí jùmọ̀ àtìtàn tí mo tún wá rí kíní yẹn wàhálà ìkojú ọ̀sẹ̀ kan lọ bí tẹ́lá mi ṣe tún ní accident mi nìyẹn kíní àwọn akópa yà sí mi lẹ́mìí pé ìwọ ìlọ tó wà láǹtà tó tọ́ ni kíní yìí o àfa wàhálà ìkàlà sí mo gbà mo yọ pa àfa oníṣúná pa lónìí mi ò nádùúrà tó fẹ́ ṣe fún ẹ mọ́kàn ẹ̀kọ́ bẹ kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ ṣe láti yọ kí n ti dá Amẹ́ríkà ní ilé sọ yá láǹtà kò ní mo ti forí kó àjọ rí tira wa rò rárá àti gbà yẹn ní ìdààmú kankan mọ́ àgbà tí mi ti rí rò tí ma ti fún tòmákọ̀ ti fẹ́ àníyàn sí pé òwò ìyẹn ṣe fàájì tí ẹni jàre àwọn súnmí lánàá ṣàtọ́ náà jù ètè ìṣúdàbí owó aláǹtakùn ni tí ò ní túmọ̀ kò ní túmọ̀. wàláì tàláì àtijọ́ tí mi ti ń rí ìdí mínísì kí ni ẹ̀mọ́ bí mi ṣe rí nǹkan kan mọ́ nìyẹn bọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ma ti forí ko wàláì láàrin ọ̀sẹ̀ kan ìdààmú máa dé. torí ẹ̀yin náà máa rò pé ìdààmú ti ń bọ̀ o ó ti ń bọ̀ o adẹ̀wà. mo fi Ọlọ́run ọba búra fún mi tó bá ìjọ tí mo sùn kí ni tí mo níwájú Ọlọ́run mo fi búra ọ̀rọ̀ tí mo sọ bọ̀ láti gbà yẹn tí mi ti rí ro mọ̀ pé wo kí ni because mi ṣe business yẹn mọ́ mo dẹ̀ wí pé there is nothing at stake that's number one. Number two ni pé right side tán ni ká máa fi sùn yẹn ìgbà kan wà tó yẹ pé tí máa ti sùn báyìí tí máa máa jí báyìí kò ní jọ pé mo sick kò ní jọ pé àwọn àfáà lè sún náà tí mo sọ tó máa ń lẹ́tọ̀ wá ní Èkó ń gbà ní mo ṣe ń gbà ló wá sọ fún mi pé ẹ máa fẹ̀gbẹ́ ọ̀tún sùn you understand so ẹ wo ìgbà tí ànábì ti sọ̀rọ̀ yẹn pé kẹ máa fẹ̀gbẹ́ ọ̀tún sùn àwọn doctors náà sọ sìn tó bá ti fẹ̀gbẹ́ ọ̀tún sùn when you wake up the next day you are going to be very healthy but tó bá fẹ̀gbẹ́ òsì sùn kíní kan wà ní ẹ̀gbẹ́ kan kò ní pọ́ǹpù ẹ̀jẹ̀ dáadáa ànábì ò kàwé o kó tó sọ yẹn fún wa. sallallahu alaihi wasallam. wàláì tàláì bó ṣe rí yẹn wọ́n á ní àtàkùlà ni wọ́n mọ̀ bóyá lungs méjì lèèyàn nínú bóyá heart méjì ni ọmọ ìkan pọ́ǹpù ẹ̀jẹ̀ so if you sleep on the left one kò ní pọ́ǹpù ẹ̀jẹ̀ yẹn dáadáa by the time you wake up you will feel sick. ànábì ò dẹ̀ kàwé o kò lọ school. ànábì ò dẹ̀ lọ school. ẹ wò gbàdúrà tí wọ́n pẹ́ tí nǹkan bá ń gbóná ẹ má fẹ́ nu yín fẹ́ torí àìsàn lẹ̀ ń fẹ́ sínú ẹ̀. ẹ bá dẹ̀ fẹ́ ẹ̀kọ́ sínú ẹ̀ àwọn scientists sọ́nsìn you are blowing carbon dioxide in you. carbon dioxide yìí ṣe ló dàbí pé àwọn àpò fà òkun kó máa dà sínú nǹkan tó ń jẹ because waste product ni carbon dioxide ànábì ò dẹ̀ kàwé so many things mo fẹ́ dúró lórí méjì yẹn question tí wọ́n fẹ́ bèèrè lọ́wọ́ ẹ̀fẹ́ ìsàkè ni pé wọ́n ní Islam ní kéèyàn ṣe dáadáa sí bàbá àti ìfẹ́. ọmọ ọgbọ́n náà kọ́mẹ̀tì ẹ̀ wáyé fẹ́ béèrè adé ó di èèyàn torí ti yín àbí. ok ẹ jẹ́ sáré béèrè pé ẹ má bínú asàfùlà now ẹ jẹ́ kí n sáré ẹ mọ̀ pé ìgbà míì máa wà tọ́rọ̀ bá ṣẹlẹ̀ èèyàn gbọ́dọ̀ pọ̀ testimonies ní kíni ok nǹkan tí fẹ́ béèrè ni pé bàbá àtìyàwó ní ká ṣe dáadáa sí wọn a situation tó yẹ pé bàbá yẹn ń gbà téèyàn kéré bàbá yẹn ò tọ́jú àwọn ọmọ ibi tó yẹ káwọn ọmọ ti dé láàrin ọdún méjì bàbá yẹn sọ ọdún 20 mọ́ wọn lọ́wọ́. báwo ló ṣe sọ di. ok ẹja fún instance. ẹ má jà pẹ́ lórí eléyìí sẹ́rù ìyá rẹ̀. now nǹkan tí fẹ́ fàyọ ẹ máa gbọ́ question mi kọ́ pé mo sì dáadáa sí yín o. mo mọ̀ yẹn ọ̀ràn yẹn ni kéèyàn sì dáadáa sóbì rẹ̀. mo mọ̀ question tí fẹ́ béèrè gangan ni pé bàbá tà sọ ìfó bí ọmọ márùn nítorí lákàtí ìwà tó wù àbí whatever ẹyọ kan ló fẹ́ gbé nínú àwọn márùn tó kù ṣe mi pé àwọn mẹ́rin tó kù wọ́n máa so wọn lẹ́sẹ̀ so why is trying to make sure that àwọn mẹ́rin tó kù wà òkè kò rówó gidi fún bàbá yẹn
because táwọn mẹ́rin yẹn ò bá wà kí tó tọ́jú bàbá náà àwọn yẹn náà níjó gbanu owó yóò dẹ̀ pọ̀. báwo lẹ ṣe mọ̀ pé òun ló ń blọọkì àwọn ló ń blọọkì. ẹ understand ok èèyàn kan ká sọ pé èèyàn wá sí London sí òun nìkan ló wá sí London láàrin ọmọ bíi mẹ́rin ilé ìpè tọ̀hún pé kó tó yà sílé kó tó yà sí tọ̀hún owó kankan sílẹ̀ fóun náà mọ̀ ó dẹ̀ lọ́mọ níyàwó tó fẹ́ tọ́jú bí náà ó ti eyín kan tí mo sọ ó dẹ̀ wù kó tọ́jú bàbá àníyàn ẹ̀ níwájú Ọlọ́run òun náà rí pé yes wọ́n lọ kí n fẹ́ ṣe ẹ̀kọ́ kan tó bá ní náà ó máa fún bàbá yẹn o but òun náà mọ̀ lọ́kàn pé ó yẹ kí n ṣe jù báyìí lọ fún bàbá torí is my father but the truth of the matter ni pé àwọn mẹ́rin tó kù by the time tí wọ́n ní bẹ́ẹ̀ sẹ́tù ilé owó ti tán lẹ̀ ẹ ti understand so báwo la ṣe fẹ́ ṣàánú yẹn. ẹ̀yin gan ẹ máa kọ́ọ̀tì kóòtù according to size yìí ni. ó ń kọ́ tẹ̀ náà ló ṣe ń láti attend sáwọn mẹ́rin ṣe bẹ́ẹ̀ mọ bí ìlú òyìnbó ṣe rí ó ń kọ́ ti kóòtù náà ló ṣe ń láti attend sí family mẹ́rin ló ń attend sí èèyàn mẹ́rin tó sàn yẹn di àwọn married family mẹ́rin lẹ́yìn yẹn attend sí. ẹ jẹ́ ká fẹ́ fà fáwọn ẹ̀sùn kéde ayé lò ẹ bá yẹ kó rí tèmi blue. táwọn fẹ́ béèrè béèrè ẹ jẹ́ ká tèmi lọ bí pọ́ǹtì ntẹ́ ẹ bá òbí yín bẹ́ẹ̀ bá ti sínú àlẹ́ ti ṣe ẹ gbọ́dọ̀ má ṣe dáadáa sóbì yín ó kéré ni o ó pọ̀ ni o èèyàn sáà máa ṣe bá gbára ẹ̀ bá ṣe mọ́ Islam ọ̀la nǹkan kan pọ̀ yẹn lọ́rùn ju ní téèyàn bá kápá lọ ìṣèlú ní téèyàn bá kápá náà lè ní ìṣèyí ó sì mọ bí ó sì já mọ́ra wọn Ọlọ́run bá rí kan lọ́ sàánú wa. àmín ok ó ti yé mi mẹ́rin salamu aleykum. aleykum salaam wa rahmatullahi wa barakatuh. tó salamu aleykum látàbí john bíbólẹ̀ pé. Abidjan kọ Gambia ni o. Gambia à ń gbọ́ yín o à ń gbọ́ yín ẹjọ́. Yes sir. Question tẹ́mi fẹ́ béèrè ó yàtọ̀ sí nǹkan tó ń ṣẹlẹ̀ alẹ́ but mo ní láti béèrè mo fẹ́ béèrè question but mo máa béèrè ẹ̀kan ẹ̀gbọ́n mi dẹ̀ máa béèrè ẹ̀kan tó kù àwọn náà ní ẹ̀kan tó kù yẹn. So nǹkan tó ṣẹlẹ̀ ni pé ó ní èèyàn mi kan obìnrin ni ó ń bá àwọn òyìnbó ṣiṣẹ́ ó ń bá ọkọ àti ìyàwó ṣiṣẹ́ òyìnbó làwọn méjèèjì. So wọn ò dẹ̀ bímọ rárá. So wọ́n máa sọ fún yín pé àwọn wọ́n fẹ́ gbà àtọ̀ títọkùnrin tí ọkọ títìyàwó wọ́n fẹ́ fà sí lára pé kó bá wọn bí ọmọ yẹn. So bá tí wọ́n sọ̀rọ̀ yẹn fún mi wọ́n ní mi ní àjẹ́ rárá but tí n bá bè lọ́wọ́ program tí mo máa gbọ́ màá bẹ béèrè rẹ̀. So ó dẹ̀ fún ìṣẹ́lẹ̀ tó tóbi gan ṣáà. ẹni sùúrù wọ́n fẹ́ gbà àtọ̀ ọmọ ọ̀dọ̀ wọ́n fẹ́ tẹ̀ sí ìyàwó lára. irọ́ ọ̀fẹ́ gbàtọ́ tí tọkọ àti tìyàwó tẹ̀tẹ̀ mọ́ ọ̀dọ̀ lára. lọ́jà aṣọ yìí bá wọn bí ọmọ yẹn. wọ́n mọ̀ pé ara ìyàwó lè bí ọmọ wọ́n wá fẹ́ gba àtọ̀ lára ọkọ wọ́n wá gbà lára ìyàwó àti tìyàwó wọ́n wá jẹ́kì ara ọmọ ọ̀dọ̀ obìnrin. ara ọmọ ọ̀dọ̀ obìnrin yẹn yes. ọmọ gbàgbàkúgbà tó ti yé báyìí kọ́mọ̀ sí irú rẹ̀ ẹni tó wà balẹ̀ kó lábàdálá gan kọ̀sẹ́ ń tó lé ní òbí ma sẹ́ni gbogbo àwọn ọgbọ́n tí kálukú ń dá ẹ̀kúlé àgọ̀ náà ni ó padà já sí káyìn. bẹ́ẹ̀ ni. ní ìbárí kọ́ dá bọ́lá ń bá ṣe pé nítorí ayé ni ẹ sì fi sí. ìyàwó Aisha mọ́lákùtù bìrì a máa wá bánàbí sallallahu alaihi wasallam tọ́ba wá dúró ànàbí yóò ní ọlọ́ọ̀ni máa sálámà sí Aisha ẹni tọ́lọ́ sí ni wọ́n máa sálámà sí kò fún lọ́mọ kò bí ma. ìyẹn ò dẹ̀ ń sórí ibú. yíyẹ so nínú orí ibú so ní Islam kọ́ wa gba kádàrá rẹ̀ so èyí ò lè sáré kọjá kádàrá wọn sì lè change kádàrá mọ́yàn lọ́wọ́ gbogbo àwọn tí kálukú máa ń sọ ayé ò lè pa owó aago sẹ́yìn ọlọ́run yóò lè pa kádàrá dà wọ́n kàn lè sọ aago sẹ́yìn ni ọwọ́ aago ayé ò lè débi kankan nítọ́lọ́ ń bá kádàrá náà ní ọ̀sẹ̀ sẹ́rà àwọn kankan mẹ́ta nílùú tó àkùnlẹ́yìn dàdàyébá ọ̀sàkùnlẹ́yìn kankan wájú ọlọ́run wọ́n yàn lé wa lọ́wọ́ ni kálukú kọ́ ló mú un tọ́ wá yàn á yàn fúnra wa wàláì tó bá jẹ́ pé wọ́n ní ká máa túìsì ni tó bá jẹ́ pé ntọ́lọ́ ní àṣẹ láti kàmá èmi ò ní mú Nàìjíríà o tó sì báyìí bá rẹ̀ ń bẹ́ẹ̀ ọ̀dọ̀ òbí tọ́lọ́ ní kálukú ọgbà ẹ̀ ló ti gbà wáyé o ilé ike tí kọ́lọ́ ní kálukú ó ti kẹ́kọ̀ọ́ ló ti kẹ́kọ̀ọ́ ibi ká so kádàrà kí jẹ́ kó yàn lé wa lọ́wọ́ kí jẹ́ pé a mú níwájú Ọlọ́run pé àkùnlẹ́yìn kí ló ń kúnlẹ̀ yàn ìdọ̀bálẹ́yìn ni àyàn fúnra wọn lálẹ́ lọ gbà ìlú bẹ́ẹ̀ ni wọ́n dọ̀ sí gbà iye owó bẹ́ẹ̀ lọ́mọ rí fi jẹun gbà iye nǹkan bẹ́ẹ̀ lọ́mọ rí fi ṣe. gbà iye ọmọ tó máa bírè gbà ò ní bímọ. bóyá fètò sọmọ bíbí jù bẹ́ẹ̀ lọ bí ṣe ń fi sí bẹ́ẹ̀ lọ́mọ máa wá gbà ò ní bímọ láyé Ọlọ́run ti parí ẹ̀
tó ṣe báyìí èèyàn wà dúró bí tọ́lọ̀ ọba àlejò ọlá tó bá fi kádàrà rẹ̀ sí náà ni. wọ́n ń pe kinní kan ní IVF òun ni brọ́dà wa yìí ń sọ àwọn náà mọ bó ṣe máa gbé lẹ̀. no bí nǹkan tó ṣẹlẹ̀ gangan nìyẹn bóyì ṣàì fún mi náà nìyẹn ṣá. tó ọlọ́run àṣẹ rọrùn ẹṣẹ́ púpọ̀ sà salamu alaikum. Salamu alaikum láti Saudi Arabia. Salamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh ẹ̀ lẹ́mọ̀ o. Àbá Sahid sí. Ẹ̀ lẹ́mọ̀ o. Ọkọ̀ dè fúra dúdú. Àgbọ̀ yín ẹ sọ̀rọ̀ dáadáa ẹ jọ o. Sọ̀rọ̀ mo ní àbá Sahid tù ọkọ̀ Deborah dúdú tó lómi lára. Bẹ́ẹ̀ni. Wà á ń gbọ́ yín mà nẹ́tíwọ́ọ̀kì yín yẹn ni mà. Okay, sir. Àbá wa ẹ̀sà òkè. Ọkọ̀ set. Àbá Sahid sọ fún àbá ẹ̀sà òkè. Wọ́n kọ́ máa wò kọ́mẹ̀. Wọ́n lè concentrate pẹ̀lú question tí. Ó yẹ béèrè tẹ́fẹ́ béèrè wọ́n máa wò. Tàbí wọn. Question tèmi ṣe ń gbọ́ mi sà. Gbogbo ayé ń gbọ́ yín. Mo fẹ́ béèrè lọ́wọ́ afẹ́sọ̀ kìíní pé èèyàn tó rà tó jẹ́ pé iṣẹ́ tó àbí ṣé tí wọ́n bá mú iṣẹ́ bóyá àti pé wọ́n ní pé òkú ṣíṣe kò sí nínú ṣé irú èèyàn bẹ́ẹ̀ yẹn ó lè pé bóyá wọ́n fẹ́ sóòkú àgbà pé kó wá bá wọn ṣe tó jẹ́ kí tra ni mo mí lò stand mi. Ok nísìn ṣẹgbọ́n tó wíṣà. mo gbọ́. ó yá ìyá wa ẹ lọ sùn. àbí wọ́n fẹ́ birthday party. wọ́n ti gbọ́ yín wọ́n ní wá bá wọn sóúnjẹ ní olóòkú àti kétra. àní irú ẹni yẹn bóyá ṣe mọ̀. kò ní ìdíkẹ́ lọ́ọ̀gì ẹ̀ ṣé a lè bá wọn dáná. ṣé mo lè bá wọn dáná. ẹ̀yẹ́ yàtọ̀ pé ṣé Muslim lè lọ tajà bread Christian bóyá bíi àbí àwọn àbẹ́yà bíi kinala ṣé Muslim lè wọnú ọgbà Christian. kó lọ sóúnjẹ fún wọn bẹ́ẹ̀ as a caterer. Yes sir. ok. ṣé ti gbọ́ gbọ́ wípé Muslim tẹ́gbẹ́ caterer ló ń ṣe bóyá catering bí caterer lè máa ń pè ẹ̀yin lẹ́mu òyìnbó yẹn ọwọ́ á ní ṣó lè lọ sí wọn. ọbẹ̀ rẹ̀ afọ àbí mi. ẹ lọ́ máa gbọ́dọ̀ yá wa. iṣẹ́ tó yẹn ń ṣe. iṣẹ́ tó ń ṣe pẹ̀lú kò lè bà lálẹ́. àwọn tí wọ́n wà á. ẹ fẹ́ balẹ̀ yá wa jàre àwọn èèyàn wà ń bẹ ẹ má tù mí láti rí gbogbo ìrántí mọ̀ pẹ́lẹ́bà ní mi ẹ lọ jàre ó dàbọ̀ sàlámù àlékún. àwọn ẹ̀yin ṣe láìkẹ́ máa jáṣẹ́ báyìí. ṣe pẹ̀lú àwọn tí ó ń lo nǹkan yẹn fún haram bóyá lápẹẹrẹ èèyàn dáná àwọn kan wá péyàn bọ̀ tí iná tí wọ́n dá ní ìsìn iná ilé olókùú ni àbí iná mólúdì so tí wọ́n invite yẹn kódà àwọn tiẹ̀ tó ní sọ pé ṣé ká gbé ọ lọ Senegal kó wá lọ dáná fáwọn tó wá lọ kí káwọ́là so ó sì rówó ń bẹ̀ séèyàn lè ṣe ọ̀rọ̀ pín sí méjì tó tó Ọlọ́run. ipò tó bá báyàn tó bá jẹ pé wọ́n báyàn ní full battery iman tí bá kankan ò tí ì já wálẹ̀ kéèyàn sọ. kọ́lọ́wọ́ tó yẹ pé èèyàn ò rí sẹ́gbà láti ẹjọ́ ẹ̀ kiri kankan tó sì rí pé ẹ̀wò ọlọ́ọ̀bà lè kọ́ lọ́nà kọ́lọ́ ọjọ́ kó jọ iman kọ́ máa fẹ̀mí ṣe ẹ̀ kọ́ lọ ṣe ọ̀sàbùrù ṣùgbọ́n kó prevent ara yìí pé gbogbo nǹkan tó bá jẹ́ nǹkan èèwọ̀ òun ò ní ṣe ń bẹ̀. so torí pọ́nà àti jẹ àti mu rẹ̀ ni àmọ́ ga imani ní pípẹ́ sọ pé èyí báyìí fún gbàjẹ́ lọ́wọ́ fún abáyín dáná lápẹ̀rẹ̀ tó eléyàn wà ní fún bàtì ni báà méjì lè ti já dànù bẹ́ẹ̀ pé Ọlọ́run ṣàánú ìlówó lọ ní kọ̀ǹdíṣàn ní bí ẹni tó tàdé fún Christmas náà ni so lè máa tàdé ńgbà Christmas so bí òwúlẹ̀ ta lómi náà tà so ìrí mẹ́ni tó bá bá yàn
eléyìn kò nẹjọ́ Islam kankan torí pé iṣẹ́ tó ń ṣe gẹ́gẹ́ ṣiṣẹ́ haram ṣùgbọ́n ibi tí a fẹ́ lò sí òun náà fẹ́ dá wà lálẹ́ ibi tí a fẹ́ lò sí tí lọ ní mí ọmọ kan wá gbà sọ wá pé kí n bó ńlá ń dì báyìí kí n bó ńlá ń bì kí n bó ńlá ń gbáyà kí n bó ńlá ṣé mo lè bá a ràn iṣẹ́ tí wọ́n kẹ́kẹ́ ṣe haram ṣùgbọ́n mo wá fún nǹkan burúkú ní ìsìn kí ni mo lè ṣe so eléyìn ni bí wọ́n níyàn bá ṣe rí wọ́n gbé kú bàtìrì ní alhamdulilayi tó bá sì kú bá kan èyàn sí àṣì kèfèrí kọ́lọ́n kọ́sà níyàn tí wọ́n bá sì lọ́nu chọ́ọ̀chì tó sì yàn lè lọ kíyàn avoid ẹ̀ lọ dáa jù ṣùgbọ́n tí yàn bá rọ́nà àtijọ́ àti mu tó ti fẹ́ kú sílé kọ́ lọ àmọ́ kọ́ bá wọn pàtẹ́wọ́ ọ̀dáná tí ọ̀dà kó sì kú ń bẹ̀ wallahu ta'ala. tó èèyàn kan béèrè kan ó pè obìnrin yẹn send message ó ní òun ò lọ́kọ ó send message mo wá fẹ́ tí mi gbọ́ ó ní òun ò lọ́kọ pé bóun ò ṣe wá lọ́kọ o nílùú òyìnbó àwọn obìnrin máa ń lo báwo ni máa ṣe pé mi ìfẹ́ sọ ẹ má táìpù kinní yẹn sórí ibẹ̀ yẹn o má lọ táìpù orúkọ ẹ o ó ṣà máa ń lo kinní kan tí ẹ pé wọ́n máa fi ń dun ara wọn náà nínú ẹ jẹ́ kí n lo bàlágà yẹn bẹ́ẹ̀ tó fi ń dunra wọn nú bẹ́ẹ̀ pọ́n wà pẹ̀lú ọkùnrin nígbà tó òun ò lọ́kọ òun ò dẹ̀ fẹ́ lọ́ máa ṣe ṣìnà ṣé kò máa dunra òun nú lọ. náà irú eléyìí tá a bá lọ sínú suratul mu'minun ọlọ́run qad aflahal mu'minun ọlọ́run ní àwọn olùgbàgbọ́ òdodo wọ́n ti jèrè ọlọ́run wá ń kà á lọ ní wá ń kà á lọ ń bọ̀ wá débi kan náà wá ní walladhina hum li furujihim hafizun àwọn tó jẹ́ wípé wọ́n ń ṣọ́ abẹ́ wọn illa ala azwajihim àyàfi fúnyàwó wọn nìkan ni wọ́n ṣọ́ abẹ́ wọn fún àbí ọkọ wọn nìkan ni wọ́n ṣọ́ abẹ́ wọn fún free of charge nìyàn àwọn ọmọ malakat aymanuhum bí àwọn tí ń bẹ ní kápá wọn bí ẹrú kì í sọmọ ọ̀dọ̀ ẹrú tí wọ́n jagun tí wọ́n kó èèyàn lé bóyá nìsín ogun Islam ṣẹlẹ̀ akọ àwọn kèfèrí lẹ́rú alẹ́wò kéókè ajísáìdì sí 2 ẹmú sí sílẹ̀ mẹ́rin ẹ̀fún wa so àfáàmùtẹ̀rù ọ̀pẹ́ ẹ̀mí ẹ̀bá wọn wá ríbi ká mẹ́ta Abdullahi Mustapha 20 ohun afọ Abdullahi Mustapha tí ó là yàn á là dáadáa fún 20 kọ́ máa pariwo lójoojúmọ́. ẹ̀fọn lè tẹ́tì kọ́ wọn bá pò wọ́n á pariwo ẹ̀mí wọ́n bẹ̀ bọ́. bí ẹ ti pín fún ọ so ti ṣe òmùtẹ́rọ̀ ọ̀pẹ́ mímú tiẹ̀ ajísáìdì mú tiẹ̀ ìkẹ̀kẹ̀. ẹ̀yin ò lè wákàtí kọ́fẹ́ iná mẹ́rin kún ti tọwọ́ yìí kẹ́mi ibẹ̀ bọ́ ẹ rójòwò ẹ máa kanra gógógó ni. náà ìjọba àti ní ìyàwó mẹ́rin tẹ́lẹ̀ wọ́n tó wá kó mẹ́ta fún un nínú ẹrú tó ẹrú olówó wọn lè máa ń súnmọ́ wọn ìyún ìsìsì náà ó sì sẹ́wọ̀n mẹ́ta kọ̀ sọ wọ́n di láfi ń bẹ lọ́n pé kọ́lọ̀ mọ́ sí wa lẹ́rú ayé ẹrú ayé kọ́lọ̀ náà lè jẹ́ so náà ọlọ́run wa ní tó bá ti yàtọ̀ sí irú àwọn ẹrú bá ọlọ́run wa ní wàmọ́ni fa'inahum ghayru malumin ọlọ́run ní ẹni tó bá jẹ́ pé ìyàwó rẹ̀ àbírú ẹrú ní bá ní ń súnmọ́ irú ẹni bẹ́ẹ̀ kì í ṣe ní táwọn ọlọ́run ó fi ẹnu àtẹ̀kàn kò ní gba ìbú lọ́dọ̀ wa kò ní jíyà ṣùgbọ́n famani butago wàrọ̀ àdáàlì ẹni tó bá wá lọ wá ọ̀nà mi tó yàtọ̀ sọ́nà méjèèjì láti lè fi ìsì ara rẹ̀ ọlọ́run ní fa'ulaika humul adun irú àwọn ẹni bá ń lẹ́nu tó kọjá àlà so làwọn àfáàfi wá mú yí pé gbogbo ọ̀nà téèyàn bá fẹ́ fi satisfy ara rẹ̀ tó yàtọ̀ sọ́nà pé ọkọ mi ní ìyàwó mi ni àbí ọ̀gá mi ni ẹrú títójú ogun ni o tó bá ilé yàtọ̀ sí ọlọ́run lẹ́nu tó kọjá àlà ní orú àwọn ẹni bẹ́ẹ̀ so masturbation lèèyàn ṣe ní o tọkùnrin náà ṣe masturbation àbúbìnrin náà ló ṣerú nǹkan tí a ń sọ inú ẹni ìkọjá àlà ní tí ọba lọ márì kọ lọ márì kò sí yàndágbé àbáyọ wa so kọ márì kì í ṣe gbogbo ẹni tó márì ni pé nítorí kó lè bá bímọ ẹ lọ gbọ́ yé àwọn èèyàn kan tó jẹ́ yí pé wọ́n márì kí wọ́n lè bá wà lọ́dọ̀ ọkọ tàbí kí wọ́n lè bá àmọ́ satisfy wọn kì í ṣe kí wọ́n nídìí ọmọ mọ́
so Islam ọ̀fà ìyàndágbé bá wọn so àbáṣáìdì ló mú bẹ́ẹ̀ mi ò mú bẹ́ẹ̀ o wọ́n ní àbáṣáìdì náà wọ́n mú bẹ́ẹ̀. mo ti rí tán kọ́ bẹ́ẹ̀ àbáṣáìdì ló kọ́kọ́ mú bẹ́ẹ̀ èmi kọ́ o èmi kọ́ mo kọ́kọ́ mú bẹ́ẹ̀ o ẹ ó dàn tó lọ́lọ́ tó kọlù ló kọ́kọ́ wọlé o 7 minutes láti ìlú wo lélẹ̀ salamu aleykum ìlú wo lélẹ̀ sà. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu láti South Korea ni sà. South Korea ọlọ́jà aṣoríire ẹ tún gbọ́ wa dé ní South Korea. tipẹ́ ó ti pẹ́. àjíṣà yìí ṣẹ̀bálẹ́ṣẹ̀ of Africa ẹ̀ka lẹ́sà. sẹ́rí ìyá Saudi sẹ́rí bẹ́ẹ̀dálẹ̀ ọ̀rọ̀ ẹ̀bà yẹn mo ẹtú ti lọ ilé ẹtú lọ gbọ́dọ̀ sí àbá ilé ẹnu ń sì láwọn tó wà ń bú mi láti South Korea pé èmi ṣẹ̀dá léṣe ẹ bá ti pọ̀ wọlé màá ti fi mo ti morúkọ ti máa kọ sórí orúkọ yín ẹ bá ti pọ̀ wọlé báyìí mo máa fi yín sí silent à ń gbọ́ yín. ẹ sà akínwó ṣéèkì wa dáadáa sà ọlọ́run bá dúpẹ́ fún wọn sà ẹ jọ sà question méjì kan mo fẹ́ béèrè sà aláwọ̀ kọ́ ni pé ṣé èèyàn lè ṣe àlọ́lá nínú toilet. ok àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì. bẹ́ẹ̀ni ẹlẹ́ẹ̀kejì ni pé torí ọ̀rẹ́ mi kan wà òun náà àjọ ń wo programu yìí ni ó dẹ̀ máa ń jẹ ẹlẹ́dẹ̀ mo sọ pé kò dáa ipe Islam kọ. oúnjẹ yín nìyẹn ní North Korea ní South Korea oúnjẹ yín nìyẹn. àdìsá yìí di oúnjẹ yín nìyẹn mi ò ní tún yín láti níta. ẹran wà ẹja wà ṣíkìn wà. bọ̀tẹ́lẹ́jẹ̀ ló ṣíìpù jù. ó dà bẹ́ẹ̀ tó tọ́ ní mo tẹ́ mo jẹ́. mo kí ṣéèkì àkọ́bá bá yọ̀rọ̀ náà dáadáa pé kí ni ìjìyà tó wà fún ẹ tó bá ń jẹ lẹ́dẹ̀ tó yẹ mi sọ fún pé kò dáa wípé ẹran ọ̀dọ̀tí gan ni Islam kọ̀ bọ̀ ó máa ń bèèrè kí ni ìjìyà tó wà nílé wẹ́ màá béèrè so mi ní kí ṣéèkì àkọ́bá ṣàlàyé sà. tó kí ni bẹ́ẹ̀ kọ́ná. wọ́n ní kí ni àkọ́kọ́ bẹ́ẹ̀ wọ́n ní ṣé o ṣé o lè ṣàlàyé ẹlẹ́ẹ̀kejì ìyẹn lè ṣe. ẹlẹ́ẹ̀kejì ṣé o lè jẹ lẹ́dẹ̀ kí ni ìjìyà tó wà fún ẹja wa ẹran wà o ẹja wa ẹran wà wọ́n kàn jẹ ẹlẹ́dẹ̀ lọ́kàn jẹ lọ. ó ti dè wọ̀ àdìsá yìí di o. ó ti dè wọ̀ ọlọ́run kọ́ máa ń dè ẹja wa ẹran wà ẹdìyẹ wà gbogbo ẹ wà o ọkọ̀ wù wọ́n kọ́ máa jẹ ẹlẹ́dẹ̀ ni. èèwọ̀ lọ́jọ́ àbátáyé ẹ bá wọn yẹn táàgì nọ́mbà tí wọ́n fi máa tó padà tó ti bá a sẹ́yìn fún gbàtẹ́ wọlé padà ẹ̀ táàgì ẹ̀ mọ́ àwọn kan ń béèrè. admin ẹjọ bá mi táàgì nọ́mbà mọ́ bẹ́ẹ̀ àbákòsá admin bẹ́ẹ̀ ni. kọ́mọ́ rò pé nọ́mbà tèmi tó wà bẹ́ẹ̀ ni wọ́n máa pè wọ́n kọ́ tiẹ̀ bí. so ẹlẹ́dẹ̀ èèwọ̀ ni ìsìláàmù ní àmọ́ jẹ́ ṣé wọ́n rí gbogbo tí ìsìláàmù ṣe léwọ̀ téèyàn bá lè farabalẹ̀ tó bá wò dáadáa yóò rí pé kí níyẹn gun òwúlẹ̀ yọmọlúàbí. tó tó ọlọ́run. so èèyàn kọ̀ọ̀kan rí ìjìyà táyé ń bì tó ti yé bá wọn yọ ọ́ káìsàn káìn ọ̀sẹ̀ tó lè máa jẹ́ àwọn àìsàn búburú kan bẹ̀ tí wọ́n padà kú torí ntọ́lọ́ ní àmọ́ jẹun wà lẹ́ ọlọ́run rí pé ìpalára ń bẹ ń bẹ fún wa òun ló fi ní àmọ́ jẹ. so tó bá kò tán ó ti lẹ́yìn ọlọ́run pé ọlọ́run ní fún ọgbọ́ tó bá wọ ọlọ́run ó lè fìyà jẹ tó bá wù ó lè foríjì tó wà látàlálà. ẹ ṣe pọ̀ sà ẹ má jẹ ẹlẹ́dẹ̀ mọ́ o èmi ò jẹ ẹlẹ́dẹ̀. ẹ má jẹ ẹlẹ́dẹ̀ mọ́ láti North Korea yín South Korea ẹ lọ stop ẹlẹ́dẹ̀ ẹ stop ẹlẹ́dẹ̀ jíjẹ tó salamu aleykum láti ìlú òlele salamu aleykum wọn alájà. wa aleykum salam à ń gbọ́ yín sà. ẹ jọ kọ́mọ́ ìbéèrè ni pé ẹ tó bá jẹ́ hijab sister tó bá ń lo hijab àbí tó bá jẹ́ ẹjọ́ pé ó ń ṣe ní susac. ẹ wo owó bóyá wà mí. tó lè ṣiṣẹ́ lòtẹ́ o. kí lẹ wí sá o. mo ní ẹ tó bá ń lo hijab tó ń lo fúlì jẹ̀lì bàbà. náà ọ̀ tó jẹ́ ẹgbẹ́ pé ọkùnrin ló ń ṣe ní susac tó lè ṣiṣẹ́ lòtẹ́ o. iṣẹ́ gbọ́n tó ń. iṣẹ́ ṣíṣe lóòtẹ́ẹ̀lì tó ti bá wọn irú ìbéèrè tẹ́ béèrè yìí ó fẹ́rì nílùú kan sílùú kan àwọn ìlú kan ń bẹ tó jẹ́ wípé hòtẹ́ẹ̀lì ń bèè sáàyè ìranù náà ní ti Nàìjíríà so àyàlejò nọ́mà ni ní Saudi àyàlejò nọ́mà so káwọn èèyàn jẹun gẹ́gẹ́ so kákan sọ kó so lè sẹ́lẹ̀ hòtẹ́ẹ̀lì gbogbo àgbáyé ní ń bọ́ wa kì í ṣe gbogbo hòtẹ́ẹ̀lì ló ṣe rí bó hòtẹ́ẹ̀lì Nàìjíríà ṣe rí.
ṣe ti target. àlọ́ so o lè ṣiṣẹ́ ń bẹ̀ tó bá jẹ́ bí ààyè halal tó yẹ pé bí ààyè haram ni kò lè ṣiṣẹ́ ń bẹ̀. Okay sir, now as ọkùnrin tó jẹ́ pé single person ni tí bá fẹ́ fẹ́ ìyàwó ìgbéyà mo fẹ́ choose ìyàwó ṣé mo lè bá yóò ṣe pé ọ̀rọ̀ ṣìnà o hello sir. gbogbo ayé ń gbọ́ yín. yóò ṣe pé ọ̀rọ̀ ṣìnà àbọ̀rọ̀ ìbálòpọ̀ àbí nǹkan kan o ṣé mo lè wá bá multiple persons sọ̀rọ̀ so that màá lè mọ irú èèyàn tí mo lè mú nírú multiple persons tí mo bá sọ̀rọ̀ tó dẹ̀ bá ọ̀rọ̀ ṣìnà lọ. wọ́n rí Deborah wọ́n bá sọ̀rọ̀ Kubura Wambi Ṣadé gbòòrò ń lọ Yétúndé. mo bá àwọn mẹ́ta sọ̀rọ̀ at the same time mo dẹ̀ bá àwọn mẹ́ta sọ̀rọ̀ at the same time mo dẹ̀ sísì náà bẹ̀. ẹ ti máa ṣe é ṣe ọ̀rọ̀ ẹ ti máa bẹ̀ lọ́n ìgbà tẹ́ ẹ bá fẹ́ ṣe ntí ó bá jẹ́ ti inú lọ́wọ́ gáìdì. tẹ́ bá ti kọ́kọ́ mú kan ẹ kọ́kọ́ ṣe é ṣe ọ̀rọ̀ tẹ́ bá eléyìí ò da ẹ filẹ̀ ẹ tún lọ wo Kamali abẹ́ Kubura ṣùgbọ́n wá kó ogun ẹ wá wò pé èmi nìkan láàrin obìnrin 20 Ọlọ́run máa jẹ́ kẹpàrà yín lọ́jọ́ aṣoríire ó dàbọ̀ sàlámà lẹ́kùn. ẹ má bínú ẹjọ́ ẹ má bínú orúkọ kẹsàn kan from tí bá fẹ́ yan kí á wulẹ̀ pé fẹ́ yan tàjú ìsìn ṣé tí bá jí ní 3:30 tí mo jí wọ 5 tí mo wá padà lọ sùn padà ṣó lóore ju pé kí n jí ní bí 4:30 kí n yan tàjú mi tán kí n lọ kí súbú ìmọ̀ bẹ́ẹ̀. ṣe gbọ́ tó ṣe kí ló wí. ẹ tún sọ. mo ní náà èwo ló lóore jù pé mo fẹ́ yan tàjú nísìn mo á jí láti bíi 3 o'clock mo yan tàjú dẹ̀ ní 4 mo á lọ sùn gbàtọ́ kí wọ́n wá pèrún súbú mo á lọ kí ọ̀ kí n jí níbi 4 kí n yọ tàjú dẹ̀ ní 5 kí wọ́n á fi àti tàjú yẹn kí n láti tàjú yẹn kí wọ́n lọ kírun súbú yẹn èwo ló lóore jù bẹ́ẹ̀. sẹ́ni kò sí téèyàn ò ṣe ṣùgbọ́n nǹkan dáa jù òun náà ni kọjá wípé mẹ́ta ti ìdá mẹ́ta tòru tó kàn tẹ́ bá dá òru sí mẹ́ta ṣùgbọ́n wá kàn yẹn òun lọ dáa jù tó lóore jù ṣùgbọ́n gbogbo òru náà lọ lálùbáríkà o àmọ́ nǹkan dáa jù bẹ́ẹ̀ òun ni mẹ́ta nǹkan láàsì iṣẹ́ tẹ̀yìn bá wá ń ṣe ní ó dìtà mí àbí bí nature yẹn bá ṣe rí bóyá wá ìbẹ̀rẹ̀ òru yẹn èèyàn máa ń tẹ̀ kanlẹ̀ ni bóyá wá parí yẹn gan lè máa fi ń sùn so yóò dìtà mí kò sí ní téèyàn wá dín bẹ́ẹ̀ tí ò jí àmọ́ nǹkan dáa jù òun ni mẹ́ta tọ́lá ìdá ẹlẹ́ẹ̀kẹta tọ́lá. mo ṣé mo lè dìlé ṣáfì àti wítìrì mi di tàjúdì mi àbí n gbọ́dọ̀ yàn lẹ́yìn ṣáà ìgbẹ́ àbí mo lè tẹ́ ẹ bá ti mọ̀ pé kírun lóru tẹ́ ẹ dìde sí náfìlà so kẹ́ ẹ ṣe wítìrì yín ilé ṣáfì wítìrì ni o kẹ́ ẹ fi wítìrì yín kẹ́yìn ìrun òru òun náà lọ dáa. ok mo lè kí ṣáfì mi lẹ́yìn ṣáà kí wàá sọ wítìrì mi dẹ̀ yòóru. wítìrì sẹ́ náà lẹ́ẹ̀kú kẹ́yìn náfìlà tẹ́ bá yàn lóru. ok sir bọ̀ ṣé tí wàá kí lẹ́yìn iṣẹ́ tí wàá kí ṣáfù àti wítìrì mi ṣé mo tún lè kí àwọn nọ́fìlà mi lóru kí lè fi wítìrì gbẹ̀yìn náà. ẹ̀kọ́ mi ẹ farabalẹ̀ kò sí ti jẹ́ ṣáfù àti wítìrì ní bẹ tó ti báyìí tẹ́ ẹ bá kí sáà tẹ̀yìn náfìlà tó bá wù yín lẹ́yìn rẹ̀ tẹ́ ẹ bá ti mọ̀ pé ẹ dìde lóru tẹ́ ẹ bá ti kí wítìrì yín lálẹ́ tẹ́ ẹ bá dìde lóru ẹ má ṣe wítìrì kankan mọ́ ànábì sì sọ fún wa pé ntọ́ dáa jù ni pé tẹ́ ẹ bá ti dìde lóru wítìrì yín ni kẹ́ ẹ fi kẹ́yìn kí ni túmọ̀ wítìrì ẹ lè kíráka kan ẹ lè kíráka mẹ́ta ẹ lè kí 5 ẹ lè kí 7 wítìrì nu òun ni kẹ́ ẹ fi parí ìrun yín lóru tó tẹ́ ẹ bá ti kí lálẹ́ ẹ tó ní kí padà lóru mọ́ o ẹ sì lè ṣe náfìlà lóru kì í ṣe pé ẹ lè ṣe náfìlà lóru padà mọ́ àmẹ́ntọ́ àwọn kó ń wó de lóru kó ṣe kí ni o kó fi wítìrì rẹ̀ di òru. àfọwọ́sì àti ọmọ mi mú understand yín dáadáa ẹ jẹ́ kí n tún kẹ́sọ̀ mi béèrè náà tó bá kí ìṣá ìtàn sìn ẹ mọ̀ pé náà àti níbi ìgbà máa ń kí. a máa ń pè ní ṣáfù àti wítìrì ní nàìjíríà wítìrì náà ń pè kò sí tó ń jẹ́ ṣáfù àbí ṣáfù yìí àbí kílẹ̀ máa ń pè àbọ̀ wà ní àfẹ́sọ̀ òkè. náà láti sọ fún ẹ máa gbọ́ ẹ máa wulẹ̀ tó béèrè tẹ́ bá ti kí ìṣá yìí. wọn ò gbọ́ iye wọn ò gbọ́ iye ni. ẹ bá ṣe náfìlà ẹ bá má ṣe náfìlà ẹ̀yin lẹ mọ̀ yún ṣùgbọ́n sí máa dìde lóru àbí dìde lóru
tẹ́ ẹ bá mọ̀ pé ẹ dìde lóru ẹ má ti ṣe wítìrì yín tẹ́ ẹ bá ti kírun òru tán ẹ ṣe wítìrì tẹ́ ẹ bá ṣe wítìrì náà lálẹ́ tẹ́ ẹ sì mọ̀ pé ẹ dìde lóru ẹ ṣe wítìrì lálẹ́ tẹ́ ẹ bá ti kírun òru tẹ́ fẹ́ kí ẹ ní ṣe wítìrì mi mà kò sí nǹkan mi tẹ́ fẹ́ béèrè níbẹ̀ mọ́. ṣáàtì gbọ́. so kágbé mo fẹ́ yan o ti yé mi kágbé mo fẹ́ yan wákàtí mo yẹ yan nọ́fìlà 10 lóru báyìí sìn tí mo dẹ̀ ti kí wítìrì mi ní lẹ́yìn ìṣá ìtẹ̀lẹ̀ ikọ̀ kí wákàtí 10 tí mo fẹ́ kí lọ straight ni. náà ni mo sọ. ó ti yé mi sà ẹ ṣe gan ó ti yé mi sà ó ti yé mi ẹ ṣe gan sà. Assalamu Assalamu alaikum ìlú wo ni àbáyé ti ń pè ó dáa pé a ní fi bẹ́ẹ̀ gba kọ́ọ̀lù mọ́ ọjọ́ tí ń kásẹ̀ ńlẹ̀ o. ó ti sún mi gẹ́gẹ́. ó ti sún yín tó ẹ jẹ́ ká gba kọ́ọ̀lù méjì sí i. Assalamu alaikum láti United Kingdom. Alaikum salaam tí mo lè kọ́. Ẹ máa tètè béèrè yín láàrin ìṣẹ́jú méjì sí mẹ́ta ní ẹjọ́. náà ẹ kú iṣẹ́ olóore Ọlọ́run bá mi ṣàlékún ìdùnnú fún yín. àwa ni ẹ ṣá. náà ìbéèrè mi ni pé àfẹ́sà òkè gbogbo béèrè pé tí ọba ń ṣe nọ́fìlà wọ́n ní èèyàn lè tọrọ fún àwọn òbí yàn lórí nọ́fìlà lórí sujud. wọ́n ní èèyàn lè ṣe kí ni. èèyàn lè ṣàdá ṣé béèrè yín náà nìyẹn. mo fẹ́ sinmi tí sọdílẹ̀ èèyàn lè ṣàdá fáwọn òbí ẹ̀ lórí sujud. ok. so tí ó bá pé ọ̀dẹ̀ ni pé iṣẹ́ olóore dẹ̀ rí ibi tó bá pọ̀ sí ibẹ̀ ni wọ́n máa ń fẹ́ pọ̀ sí. ọ̀dẹ̀ tí wọ́n bá ṣe àsàlátù ẹ̀yẹ kan fáwọn ẹbí musasala ọlọ́mọ adámẹ́wàá pọ̀lá fún mi. ṣíyàn lè ṣe tọrọ àsàlátù fáwọn ẹbí mu lórí sujud náà ṣíyàn lè ṣe. ṣe ti gẹ́ẹ̀tì wọn. ṣe gbọ́ mi. sẹ́rí lórí sujud kò sí ń tẹ́ ẹ̀ lè ṣe ń bẹ̀ ṣùgbọ́n ẹ̀ gbọ́dọ̀ káyà Kùránì. tó tẹ́ bá ti ṣàdúrà táwọn ti tán sùjúdù gbogbo ẹni tó wù yẹn ṣàdúrà fún ó sànà bíi náà lẹ́nífẹ̀ẹ́ tẹ́fẹ́ ẹ lọ dì mọ́wọ́lálẹ̀ gbogbo àtàwọn àdúgbò ètò téèyàn bá fẹ́ kí ní àjò wọn yá ìwọ kan máa ṣàlàtú fánà bí nìkan kódà kọ́ mọ́nà ti tọrọ nǹkan mọ́ gbogbo oore tí ò lè rántí tọrọ láyé lọ́wọ́ ó sì fún ọ. ṣùgbọ́n èèwọ̀ ní ká káyà Kùránì ní ìforíkalẹ̀ àbí ní rùkú. àgbọ̀yé bàbá. tó ṣe ti gbọ́. mo ti gbọ́ yé alhamdulilayi shukran aleykum salaam tó lábẹ́ àkọ́. salamu aleykum. wa aleykum salaam tó ra barakatu. ẹ ǹlẹ́ sà. ẹ káàlẹ́ fam. ẹ káàlẹ́ sà o. ẹ kọ́ dàrọ. ẹ jọ ìbéèrè tèmi nǹkan kan ni mo rí nsìn tí mo fi padà pè tí mo fi ní kí n pè tó ìbéèrè mi wá fẹ́ strange díẹ̀ mo fẹ́ béèrè pé ẹjọ́ dákun agbára ayé àti gbogbo ń tó wà nínú ẹ̀ ṣé ó wà lọ́dọ̀ ẹnìkan lẹ́yìn ọba Allahu ni àbí Allahu nìkan ló ní agbára yẹn. ṣé ìbéèrè yín nìyẹn. ìbéèrè mi nìyẹn torí pé mo rí nǹkan kan ní láìpẹ́ yìí níbi kan tó ń pè ní Media Movement for Islamic Lecture and Event. tí wọ́n gbé ọ̀rọ̀ agboolé kan báyìí wá nǹkan kan wá yẹn tí wọ́n gbé kíní wọn ní agboolé yẹn eégún ọ̀gbọ́dọ̀ kọjá ń bẹ àtẹlẹ́yà tẹ́lẹ̀ bá ní. wọ́n gbogbo yẹn àwàdà ní. àwọn wọ́n á fọkàn yín sí àfáà mi wọ́n fi gbogbo but kọ́mẹ̀tì àwọn èèyàn kọ̀ọ̀kan ló jẹ́ kí n ti béèrè yẹn mo rí pé mo á rí pé àwọn míì tó ń kọ́mẹ̀tì dìdìrì yẹn ẹlòmíì bẹ́ẹ̀ tó pé ó ń jẹ́ Taofik ẹlòmíì bẹ́ẹ̀ tó pé kíní yẹn wá ṣọ́ọ̀kì mi pé wọ́n dà pé kíní yẹn kò ẹgẹ́ tẹ̀ báyẹn mo ní kí n ti bèrè kẹfì fi bá a ti sọ̀rọ̀ nbẹ̀ káwọn èèyàn tilẹ̀ bá a ti gbọ́ because ẹni táwọn èèyàn yìí ń tra àti pọ́ǹpù síta yìí. àwọn ẹni tó ń gbé síta àwọn èèyàn ò ní làákàyè ẹni tó gbé ta. àwọn olórí burúkú gidi ni wọ́n kí ni pé wọ́n ní làákàyè olórí burúkú gidi ni wọ́n. ẹ ṣe sùúrù ẹni tó gbé síta kò ní làákàyè ṣẹ́rí gbogbo ọ̀rọ̀ pé ibìkan wà tó bá tẹ́lẹ̀ àbágbàbẹ̀ kọjá kínní kan àwàdà ni ó ń ṣe wọn ọ̀rẹ́ ni tó bá yẹ pé àtúntò wà ní ẹ ṣe sùúrù. àbá mi àwàdà yẹn kọ́kọ́ ẹ máa gbọ́ ẹ jẹ́ kí n get point mi tó fi mú ọ̀rọ̀ yẹn wá nítorí kí n mú ọ̀rọ̀ yẹn wá ní pé mo mọ̀ pé àwàdà náà ń ṣe bó tẹ́lẹ̀ kí n mú ọ̀rọ̀ yẹn wá ní pé wọ́n ń tàgì àáfàá ìmúranilẹ́yà ẹ̀yìn àtàwọn kọ̀ọ̀kan tó ń pìrìkì tawhid
tó túmọ̀ sí pé wọ́n ló ń pè ń gbọ́ wọn challenge yín pé challenge ni fún yín mo wá rí pé kì í ṣe challenge yìí kì í ṣe fẹ́ yìí wọ́n ń challenge ọba Allahu nìyẹn. wọ́n challenge Islam ni wọ́n ṣe làákàyè ní ọ̀rọ̀ wọn tí ò sọ̀rọ̀ ń bẹ̀. èmi àti mo ń gbọ́rọ̀ yẹn báyìí ìgbà tí mo ń gbọ́ wọn ni pé ẹ ṣe sùúrù torí Ọlọ́run. mo ń gbọ́ yín. kẹ́nì kó rí irú nǹkan burú bá kọ́ ọmọ ní ọ̀yá ọ̀nà ẹ̀yìn tẹ́ ẹ̀ sọ pé kinní kan íńtẹ́ni yẹn sọ onítúmọ̀ rẹ̀ ni pé irú tí àwọn ẹni yìí ń ṣe òun náà ń ṣe ẹ̀yìn tẹ́ wá ń ta kó wà ìkalára olórí ibú kalára ní lára wa o ẹni tó wá gbóró lẹ́yìn tó jẹ́ pé ń tọ́lá fi táàgì ni pé ẹ̀yìn àtúntà orí ìpínlẹ̀ ti gbé o dàtí ẹlẹ́bọ lòun òun náà sọ̀pọ̀tì àwọn ẹni yẹn. ó wá ń pariwo pé ṣe ti rí pé ẹ̀ tó bẹ̀ láti lọ bẹ̀ alágbára agbára wèrè wọn àfẹ́ ẹlẹ́bọ náà la máa bá wọn polówó. ó ní báwọn Nàìjíríà ibi tó ń sọ yẹn kí ló ná mi láti ṣeré lọ bẹ̀ pé ẹ wá ẹnẹ́lẹ́yà ọ̀gbọ̀rọ̀ ó kí ẹlẹ́yà gbà bí ẹ̀yàn ọmọ mi tí àwọn mi bá bẹ̀rù máa ń yá ẹ̀yàn ọmọ mi yẹ tẹ̀lé mi lẹ́yìn ẹ bójú ẹnu. n tó ṣọ́ọ̀kì mi n tó jẹ́ kó ṣọ́ọ̀kì mi ní pé ibi tó ń pè má jẹ́ kó ṣọ́ọ̀kì yín jáde ẹ̀fọ́ àwọn onírọ̀lẹ́. ibi tó ń pè àti movement yẹn lómi rí gẹ́gẹ́ bí ìgbà tó pé Islam movement of Islam lómi rí gẹ́gẹ́ bí gbà pé wọ́n preach Islam kan níbẹ̀ yẹn. bàbá tó ń polówó kí ló ń pọ̀ ẹ̀gọ́ pé níbo tẹ́lẹ̀ yàrá kọjá ó máa kó bàbá yẹn gan ń ṣi èrè tó bá ní tó ń jẹ́ lọ́wọ́ kó dán wò irọ́ ló pa ó ń ṣi èrè pẹ̀lú oògùn ẹ̀. náà bá ti ń ṣe èrè bẹ́ẹ̀ tó yẹ pé mùsùlùmí lọ́mọ bá wọn fọ́n káàkiri onírọ́ òṣì ẹlẹ́nu ni. mùsùlùmí wọn bá wọn fọ́n káàkiri tó ṣe mí bákan mẹ́. olórí ibú ni wọ́n olórí ibú ló bá wọn fórí ibú kiri. ọlọ́wọ́ mà jẹ́ ká sórí burúkú látàrí lọ sọ́run o kọ́lọ́mọ fi mọ́ náà rẹ̀. àbúrò torí pẹ́lú mi náà wà nílẹ̀ ọjọ́ náà ti ń lọ. after to one náà wà Nàìjíríà salamu alaikum warahmatullahi wabarakatuh. ẹ ó dàn bàbá ní kílógù ẹ̀ ok àfẹ́sọ̀ kẹ́ má bínú àwọn ẹ̀yin lẹ́sẹ̀ pé káwọn èèyàn pò wọlé fún béèrè lẹ́ni o ẹ̀yin lẹ́sọ̀ bẹ́ẹ̀ o salamu alaikum. Assalamu warahmatullahi Aba Said mo kí yín o. ẹ kálẹ́ máa o. mo kí yín náà o. ẹ ǹlẹ́ mà. question tí mi ti béèrè wípé tí èèyàn bá ń kírun lẹ́yìn imam ok ó wá dàsìkò àti sálámọ̀ ok ìmáàmù yẹn wá ka àtàyà bó ṣe kàtàyà tán lòun ṣá sálámà lẹ́kọ̀ọ́ ayámọ́sọ́lá sálámà lẹ́kọ̀ọ́ ayámọ́sọ́lá kò tiẹ̀ ṣe àṣàdù aláìláìlá bóyá béèyàn ṣe gbẹnu láṣàdù aláìláìlá yẹn lòun ti sálámọ̀ níwájú ṣé kéèyàn stop kéèyàn sálámọ̀ pẹ̀lú ẹ̀ ọ́ kéèyàn ignore. àwọn òmáàmù ní express náà ń sọ yẹn o. bẹ́ẹ̀ ni ṣé kéèyàn ṣe gbogbo tó ń bá sálámọ̀ tẹ̀ kéèyàn ignore pẹ̀lú gbogbo àwọn èèyàn tó sálámọ̀ tẹ̀lé kéèyàn ṣe gbogbo nǹkan téèyàn fẹ́ ṣe tán lórí ìjókòó yẹn kéèyàn tó sálámọ̀ tiẹ̀ àbí bó ṣe sálámọ̀ yẹn kéèyàn tẹ̀lé sérèwé àwọn ìmáàmù ní ó yá ó tẹ̀ gbó. Jazakumullahu khairan tí ìmáàmù wa tó bá ti fast jù ó yẹ ká kọ́ pàkíyèsí ìmáàmù ká máa rú ìmáàmù tá a máa kírun lẹ́yìn rẹ̀ ká sì pè wọ́n lákìsì pé ìmáàmù kí ni ti fast jù àwọn jẹ̀mí ìráyè sí nǹkan ṣùgbọ́n tó wáyé pé wàtáyà amẹ́nulé ti wá onímọ̀ sálámà assalamu alaikum kára ṣe ti wa tán ṣùgbọ́n ká má pẹ́ káyọ̀tẹ̀ ṣe ti wa tán káwọn náà sálámà torí pé kò sí rightness nínú Islam ní tí màmú sí àwọn náà ó ṣe náà a sì ti wà ìran ẹnì kọ̀ọ̀kan lọ́wọ́ dàgbà lọ́tọ̀ọ̀tọ̀ kò sí kí màmú gbé òkú pé kankan o ká ṣe ti wa náà tó ti yé báyìí ìyẹn bá wọn. a ti di ní lórí pé Allahu Akbar ti díẹ̀ lórí o wàhálà àti báwa gbé irọ́ ìyá wa ẹ̀kí tí dáadáa. mo rí kọ́mẹ̀ntì ẹnìkan nígbà mo ti rí ìbéèrè kan mo wá sọ yí pé ṣó ti tán mọ̀. mo ní sẹ́ǹgbọ́. ọ̀rọ̀ ẹ̀ ṣe púpọ̀ mà ìdèbólà yẹn ń kọ́ ọ̀bọ̀lẹ̀ fi sí ìyá wa. Saviour so mosque la ń dúró di ẹ má worry Deborah is okay she's okay tẹ bá ti kọ́ mosque tán Deborah yín àti Deborah lè máa kọ́kọ́ ṣe nìkáì ní mọ́ṣáláṣí yẹn ẹ má worry. Salamu alaikum ma o. Salamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Deborah ni wọ́n fi sí mosque ní sáà kò sí wàhálà nìkan àkọ́kọ́ nù. So sẹ́ǹgbọ́n mi o àwa ní mo wá sọ pé tí mọ́ni ẹnìyẹn bá wà ní full battery. Okay. Mo ní tó bá wà ní low battery ẹnìkan wá kọ́mẹ́ǹtì yìí pé ìsìláàmù téèyàn bá ṣe èèyàn ó ṣe tá in totality ni fún kinní kò sí half kinní kò sí ọ ní àfáàyọ ọgbọ ìsìláàmù yìí dáadáa ok mo fẹ́ fún lẹ́rìí ni kí sọ gbọ́n láti máa ń sọ̀rọ̀ tán
Abubakar Siddiq radiyallahu anhu ó pàdé sàbẹ kan tí wọ́n ń pè ní Hanzala sàbẹ tí wọ́n ń pè ní Hanzala yìí tó òun àtàbákiri pàdé ara wọn Hanzala yẹn wá sọ̀rọ̀ ó ní náà fakọ̀ Hanzala Abubakar Hanzala mà ti di mùnàfíkì ó náà ní bára rẹ̀ wí o ó ní òun mà ti di mùnàfíkì Abubakar bá ní mùnàfíkì gbígbó kí ni ti mú irú ọ̀rọ̀ púpọ̀ wa nu ó ní ọmọ nǹkan tí mò ń rò ní mo rò pé tàbá wà wájú ànàbì tánàbì bá ń ṣe wá sí gbogbo wa ojú wa wà rírì tí gbogbo ẹ̀ tẹ́rọ ọmọ bá wa ká máa sọkún tó bá kú lè wọ́n máa rẹ́rìn tàbá dìde kó òun wájú ànàbì tá a délé bí ìyàwó àtọmọ bá ti dì mọ́ abáyé lábàárẹ̀ sọ ẹ ká máa rẹ́rìn sí ìmọ̀nì tá a gbé wájú ànàbì wọ́n ẹ ká máa wà bẹ́ẹ̀ lọ ni bàbá pè bá ní kò rí bẹ́ẹ̀ o ọ ń ṣẹlẹ̀ sí mi náà o jẹ́ àmà lọ́dọ̀ ànàbì bá ń bá lọ́dọ̀ ànàbì wọ́n bá sálàyé bá ní ṣé orí tó bá jẹ́ pé irú kọ̀ǹdíṣàn tẹ́ ẹ wà níwájú mi ò lè bá ń wà lọ ni tẹ́ ẹ bá lè change rárá mọ̀lẹ́kọ́ bàmọ́ bá yín bọ́wọ́ báyìí tẹ́ ń bá mọ̀lẹ́ká bọ́wọ́ báyìí ẹ ti di ọ̀gá ẹ̀mọ́ mi nínú fún bátìrì nìyẹn ànàbì ní fàṣà àtà fàṣà ìgbà míì bẹ yóò fún ìgbà míì bẹ yóò lò ṣó ti gbọ́ yé ìwọ tó ń kọ́mẹ́ǹtì. Kódà nínú àkídà alùsùnà alihamdulilayi ìkànnà àgbàfà wa ní wà lórí ètò ní a kọ pé al-iman yazidu wa yanqus ìmánì a máa kún a sì máa dínkù. àfà wa ọlọ́njẹ́ pẹ́láyé o àfà wa àdì àfà wa ọmọ bàbá wa àdì àtù ọlọ́run nípa yín fún wa ń sin o. al-iman yazidu wa yanqus ìmánì a máa lọ òkè a sì máa dínkù. àfà wa Hussein. ìmánì ò lè kú sójú kan náà láìláì ló ti sọ pé tó bá bọ́ ọ ní full battery kódà lórí irú tí mo sọ méjì irú rẹ̀ ṣẹlẹ̀ àbí irú rẹ̀ méjèèjì yẹn arápẹrẹ rẹ̀ lọ́dọ̀ àwọn sàbí méjì sàbí alákọ̀ọ́kọ́ òní Bilal nígbà tí wọ́n ń lù wípé kó change gbólópè ọlọ́run pé méjì ọlọ́run pé mẹ́ta Bilal ò change rẹ̀ ó dẹ̀ dúró pa sórí rẹ̀ bọ́ba lakulọ kọ́ lakulọ ṣùgbọ́n nígbà tí ìyà jẹ Yasir Amaru bùnú Yasir tí ìyà jẹ nílẹ̀kùn kan ó change ó wí gbólóhùn ẹbọ jáde o nígbà wá gbólóhùn ẹbọ jáde lẹ́yìn ìgbà tó jáde kún bẹ́tà ó sì wá bá nàbí nù pé ànàbí wallahi nígbà tí ìyà dé lẹ́kùn kan mo wí nǹkan báyìí ṣé ìlẹ́sẹ̀ wájú ọlọ́run wá sọ àyàkálẹ̀ wípé illa man ukriha sórí àwọn tí wọ́n bá jẹ́ ń pa wa qalbuhu mutma'innun bil iman ṣùgbọ́n nísàlẹ̀ ẹ̀mí rẹ̀ ìmánì bẹ́ẹ̀ ọlọ́run ni mo dárí yẹn àwọn àfáà ní mo dárí yẹn ìtumọ̀ rẹ̀ ni pé Bilalu wọ́n lè lù pa sórí irú rẹ̀ kó dúró lórí stand tí ò change ìyẹn ní ọ̀gá ìmánì full battery ni kò change stand ẹni tó rẹ̀ change ẹ̀ tó jẹ́ pé gbà yá jẹ́ ṣùgbọ́n nísàlẹ̀ ẹ̀mí rẹ̀ wọ́n padà bí òjíṣẹ́ ọlọ́run ẹ̀yọ kan ni tó rẹ̀ change ẹ̀ kò sí wàhálà kankan lọ́ni mo forí jì a jẹ́ pé ẹnìkan wà low battery ẹnìkan full battery so bí Islam ṣe gbé wá nù ẹnìkan ò lè máa sọ pé no ọgbọ́dọ̀ kódà ẹlòmíà máa dẹ́ṣẹ̀ mí gbà mí tó jẹ́ pé low battery lọ bá ní bó ṣe dá tán yóò sì kọ̀rọ̀ yóò sì máa ronú yá sẹ́mi náà mo sì ṣe báyìí so kó tètè wá ṣẹ́rí padà ló wá pè yóò àṣẹrí padà yóò àwùká sósì yẹ kí n ṣe báyìí sósì yẹ kí n ṣe báyìí sósì yẹ kí n tí máa ń mẹ́mìí lé sí ni kéèyàn máa takú kọ́sàyà kókó ní ibi àdìsẹ́ mọ́lú á ṣe kú ni. á ṣe mọ́lúdì ní irú tàfàlà bíbù lágbàjì ń sìn ẹ wò pa fàlà bíbù kí ni tà ń ṣe yìí kò sọ̀rọ̀ mbẹ́ àfàdé ṣẹ́rí padà ó lò padà ó pe fi sí reverse kò sọ̀rọ̀ nú ẹ̀ irú tàfẹ́ nìyẹn full battery yẹn. irú ẹ̀ ń tọ́kọ́ mẹ́ kó farabalẹ̀ fún súnà kó tẹ́rí sí súnà lẹ́kọ̀ọ́ tó ẹ̀ pọ́n bídíà ni kó farabalẹ̀ kẹ́kọ̀ọ́ súnà tó ti yé báyìí ìmánì tó rẹ̀ àwọn bídíà ni wọ́n sọ pé àwọn séwọ́ àwọn ìmánì tí wọ́n máa ń lò òkè ní rárá bí ìmánì mẹ̀lẹ́kà rárá oko. àwọn onírọ́tọ̀ ní mọ́nì kọ̀ọ̀kan ẹni tó ń ṣoògùn ló ní mọ́nì. Ọlọ́run lè lo ẹ̀yin tẹ́ ń gbọ́rọ̀ ń gbà míì táwa gan ó dì tá àwa tá a sáà ń pa àwọn sọ ìtẹ́mọ̀ òkú àfa ni wá ẹ̀kíníkẹ́ ni wá àwa gan lè sàwọn nǹkan míì tó ẹgbẹ́ yìí lé àgbà sákèjì gbà ṣe rántí pé ẹ̀sọ́ báyìí jọ kan ọba wa ló bá tì inú ó tún lè fúlù padà so Ọlọ́run dá wa pa àjọmọ táàpù lára wa ni. èèyàn kan béèrè pé ṣé ìforíkanlẹ̀ ló ń jẹ́ sùjúùd
bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. n tó ń pè sùjúdù náà nìyẹn. ẹ ó dán bàbá ní kí lórúkọ ẹ bàbá onílọ́ọ̀rì jàre ẹ̀ẹ́dẹ̀ ń ṣe ẹ máa lọ ṣe lọ́ọ̀rì yín ní kí lórúkọ ẹ ókè afẹ́ gbọ́ yín. mọ́tìbù tí wọ́n lè jọ bá jẹun mọ́tìbù tẹ̀lé nígbà ìbéèrè. ẹja gbọ́ yín ẹja gbọ́ yín ẹja ẹ̀hẹ́ mọ́tìbù tí wọ́n lè bẹ̀rẹ̀ láti ọ̀hún. àti ń gbọ́ yín. ẹjọ àfọ́sà òkè ẹjọ mo fẹ́ bèrè pé nation iṣẹ́ mi mo máa ń drive ní. ọ̀fẹ́ kí ló ẹja sọ. pé kí ni tètè kí ni tó bọ́ nation iṣẹ́ mi mo máa ń drive ní mo dẹ̀ máa ń kíkọ́ sí nǹkan tó máa ń pọ̀. ǹjẹ́ tó bá títí àwọn ibì kan wà gbẹ́gbà mi mo lè lójú oṣù kan ní ojú ọ̀nà oṣù méjì bóyá gbà mí tó bá kéré jù ní bẹ́ẹ̀ ọ̀sẹ̀ mẹ́ta mo máa ń lò tí máa fi padà wálé. kọ́ọ̀sì yẹn mo máa ń kí ní gbogbo ọkọ mi mọ̀ pé magrib wọ́n máa yẹ kó ń pè ní àwọn tó kù méjì máa ń kí wọn. ǹjẹ́ tí mo dáhùn nínú ìlú mi gbà mí mo lè lọ́jọ́ méjì ń bẹ àwọn mẹ́ta pé mi ò ní tèrè jẹ́ gbé. ǹjẹ́ mo lè sọ padà di irun ọ̀ràn yàn ọ̀ kí máa kíkọ́ ṣùgbọ́n tí máa fi dé ọ̀ tí máa kíkọ́ ṣùgbọ́n tí máa fi dé padà. wọ́n máa ń lo oṣù mẹ́ta ọbẹ̀ oṣù méjì oṣù kan lórí ìrìn àjò wọ́n wá ní nílùú mi àwọn máa ń lo bíi ọjọ́ méjì ọjọ́ mẹ́ta nínú ìlú mi táwọn yìí máa rómìnà bá tún bẹ̀ pẹ̀lú àwọn mọ́tò ńlá tó ń wà ṣé àwọn lè máa kí pé ń bẹ̀ yẹn àbí káwọn dúró lórí kọ́sírí àwọn kò ń ṣèlú àwọn o níbẹ̀ o. bẹ́ẹ̀ni. ṣe rí bọ́lá ń ṣe sọ̀rọ̀ yín o tẹ́ lọ́jọ́ méjì mẹ́fà bẹ́ẹ̀ ṣe lọ ọjọ́ mẹ́ta nínú ìlú bí kan ẹ̀kíkọ́ sùn yín ó pé ọlọ́run bò yín ni ẹ tún bọ́ lù mí ẹ tún lọ́jọ́ mẹ́rin bẹ́ẹ̀ ẹ̀kíkọ́ sùn. ó yà tètè béèrè kejì ẹ mọ ní kẹ máa kíkọ́ sí ìjọ náà ni. ṣé òkè tí máa kíkọ́ sí ẹ ẹ mọ̀ pé ẹ máa ń yọ ìgbà míì tí máa kọ́ ti kọ́ tí máa ti kí àwọn ọ̀run tèmi mi ò sábà yan nọ́fìlà láti rẹ̀ mi tí máa kọ́ ti kí tí máa ti kí bọ̀ tí máa délé mo máa ń kí máa yan nọ́fìlà bíi máa yan nọ́fìlà bọ̀ tí máa tà lórí ìyẹn mi ò sábà kì í jẹ́ tó lẹ́tọ̀ọ́ tí máa kí àbí kò sí àkókò àmì ọmọ ní ẹgbẹ́ òun lè gbọ́dá ní gbàgbọ́ mẹ́rin. tẹ́ bá ti jẹ́ ìrìn àjò wọ́n ní kẹ́ ẹ dẹ́rùn rákà mẹ́rin kò sí méjì náfìlà ti ṣe lọ lẹ́yìn rákà àtàyè lè fájírì o nìkan lẹ́ẹ̀mọ́ kí ẹwà lé ẹwà rìn àjò wítìrì àti rákà àtàyè sẹ́rí àwọn náfìlà yòókù náfìlà méjì kìíní kẹ̀kẹ́ bá ọwọ́ ọpẹ́ dẹ́rùn kún gan náà sẹ́ẹ̀mọ̀ pé náfìlà ọ̀ràn yẹn gan ẹ̀kọ́ tiẹ̀ níta fi kọ́ọ̀tì ọ̀ràn yẹn náfìlà ti ṣe lọ́ntẹ̀ náà. ok nǹkan wọn wà kó tó di pé apàdà ń bọ́ sínú yìí dáadáa mo máa ń rò nǹkan bẹ́ẹ̀ kí ni máa padà wá ń bọ́ sí ìmúṣẹ nǹkan kan mo rò pé ní ọkọ̀ mo ní dẹ́rẹ́bù lómi náà ìwọ lọ mọ́tò ní tí mo ṣe gbé mẹ́rin lọ lásìdẹ́ǹtì wà láì múlẹ̀ lọ lásìdẹ́ǹtì. mo tún wá rò mo máa ń rò kọ̀ọ̀kan gbà mí mo kọ̀ lè sùn tẹ́lẹ̀ gbà mí àwọn kìíní yẹn máa ń wá padà wá ń ṣe kó pẹ́ àti gbọ́ ìgbà tí sínú àti tí ò tí ì múlẹ̀ tó tí n bá rò ọgbọ́n gbà mí tí n bá rò pé ìdíjọ́ máa ń rò kàn gbà mí nítorí máa ń bọ́ sí ìmúṣẹ àti kìíní kí ọ̀tún lè máa ṣe tí o máa rò kàn gbà mí because mo máa rò kàn gbà mí máa pa. ẹ ṣe lè ṣàdúrà ni o tẹ bá ti lọ kúrò. ṣe rí irú nǹkan tẹ̀ ń sàn tẹ́ ẹ bá ilé sọ́jáde lẹ́nu ọlọ́run dá inú mọ́yìn láàánú gbogbo tẹ́ ẹ bá ti jọ yín lójú tọ́ èrò bá ti wá bẹ́ẹ̀ ẹ ṣàdúrà bíi pé Allahumma bariki fihi wa alayhi títí bá tẹ́ ẹ bá ti ṣàdúrà wọn ó ti dín ní èṣù kó ń bẹ torí kíní yẹn ti pẹ̀lú èṣù. ó máa ń ṣẹlẹ̀ ó máa ń ṣẹlẹ̀. wata illa billah so tàdíìsì inú táyà Kùránì ní tí mo sọ. ṣé ti gbọ́ yé. ókè bẹ́ẹ̀ ni ẹ jẹ́ sáré kírun mi ó dà assalamu alaikum. ẹ lọ kírun bàbá onílọ́rì ẹ lọ máa wá jàǹgó yìí lọ assalamu alaikum. tó ẹ jẹ́ ká last call náà lélẹ́yìí láti Amẹ́ríkà assalamu alaikum àgbà kọ́ọ̀lù kọ̀ọ̀kan mọ́ lẹ́yìn ẹ̀yìn o assalamu alaikum. hello. assalamu alaikum ẹ ká lẹ́kọ̀ọ́. wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. ẹ kú iṣẹ́ olúwa sá ọlọ́run ayẹkẹ pẹ́ fún wa sá. àmín alẹ́ àfa ẹ̀sà òkè la afẹ́ dá ṣàdúrà fún àfa ẹ̀sà òkè ní sá so bóyá ẹ máa gbà á láàyè. ẹ ṣàdúrà fún ọ tó bá yẹ pàdúrà alùbíjì àní a máa já yín dànù. bẹ́ẹ̀ni àfa ẹ̀sà òkè la fẹ́ ṣàdúrà fún sá. ẹ máa ṣe lọ ká gbọ́. à ń gbádùn programu yín gan-an a dẹ̀ ń gbádùn bó ṣe ń dáhùn question àwa wò ó pé àdúrà ló yẹ ká máa ṣe fún wọn kọ́lọ́jẹ́ kan pẹ́ fún wa sá kí ọlọ́run wọlá àṣẹ olúwa tán gbé dání
kí ọlọ́jẹ́ kí ẹ̀mí wọn gùn torí ọ̀n tún orí gbogbo wa ṣe náà ni tó ṣe ń ṣàlàyé ọ̀rọ̀ fún wa lẹ́kùnrẹ́rẹ́ àtẹni tó béèrè right àtẹni tó béèrè wrong kọ́lọ́n wọlá àlùkùránì tó ń gbé dání kọ́lọ́n jẹ́ kí ìmọ̀ wọn kó máa lékún ní agbára Ọlọ́run ọba àlékún oore Ọlọ́run bá ṣe fún yín o àfẹ́sà òkè gbogbo nǹkan tí inú yín ti ń dùn Ọlọ́run ní fi bà yín inú jẹ́ o bẹ́ẹ̀ ṣe nímọ̀ ìmọ̀ yín á tún máa gbòòrò sínú ìmọ̀ yín ò ní jọba lágbára Ọlọ́run ọba o ìmọ̀ yín ò wá ní kú sórí tí nìkan àwọn ọmọ yín á jogún mọ̀ látara yín o bí gbogbo àwọn ará àdúgbò ṣe ń jàǹfààní yín tí àwa náà ń jàǹfààní yín ní òkè káàkiri tí gbogbo ayé ṣe ń jàǹfààní yín Ọlọ́run ọba tó ní òru yìí tó mọ bí ilẹ̀ ṣe ṣú tó dẹ̀ mọ bí ilẹ̀ ṣe máa mọ́ ikú òjijì kò ní tọ́ sí yín tọmọtọmọ o ọ̀ ní wá yín tì lójú o àní gbé yín gbé o bá ṣe nífẹ̀ẹ́ yín tí wá ń dùn Ọlọ́run nǹkan tó máa mú wa tá máa fi kórìíra yín Ọlọ́run ò ní jẹ́ ó ṣẹlẹ̀ o torí lánàá àti nífẹ̀ẹ́ àwọn kan tó jẹ́ pé látara àwa wọn àti ìṣọ̀rọ̀ sí wọn à ń fẹ́ gbọ́ wọn mọ́lẹ̀ ni Ọlọ́run ò ní ṣe tí yín bẹ̀ lágbára tí Ọlọ́run ọba tó ṣẹ̀dá sọ́mọ̀ tó gbé Islam fún ànábì Muhammadu sallallahu alayhi wa sallam tó dẹ̀ jẹ́ kí ẹ máa tẹ̀lé súnà tó jẹ́ kẹ́ máa tẹ̀lé tẹ́wá fi ń ṣàlàyé fún wa tẹ́ ń tún orí wa ṣe àwa tá a mọ̀ kankan táwa dẹni tó nímọ̀ látara yín Ọlọ́run á wọlá òru tó rù yìí gbogbo nǹkan tẹ́ bá ń béèrè ní ti dáadáa Ọlọ́run á ṣe fún yín ní agbára Ọlọ́run ọba àfa Saheed Shittu tó wá jẹ́ olùdásílẹ̀ ètò yìí Ọlọ́run òkè òkun lẹ́wà hàn ní gbòkú yín wálé o àwọn ọmọ yín Ọlọ́run bá jẹ́ kán jèrè mọ́ látara yín o torí mo rí pé iṣẹ́ Ọlọ́run lẹ gbé dání bàbá tó jẹ́ bàbá tiwa ṣèwà lára pé yàyà olùdásílẹ̀ ìjọ Kamorudeen Islam kò ṣẹbọ kò sóògùn káàkiri gbogbo ilẹ̀ Yorùbá àwọn náà kọ́ wa lẹ́kọ̀ọ́ kan tó fayé lẹ̀ àwa rí i pé iṣẹ́ Olúwa náà lẹ gbé dání òun náà làwọn náà ṣe ń yọnu nínú wa ṣe ń dùn la ṣe ń wo program yìí bá a ṣe ń fẹ́ yín lẹ́nìí wọ́n á máa fẹ́ yín jù bẹ́ẹ̀ lọ lágbára Ọlọ́run ọba o gbogbo nǹkan tẹ́ ń béèrè lọ́kọ̀ tí ó sì ń dùn yín lẹ́mìí nítorí kò sẹ́ni tí ò ní nǹkan tó ń dùn lọ́kàn Ọlọ́run àwọlá òru àbá ṣe fún yín agbára Ọlọ́run ọba o agbára ọ̀tá ò ní ka yín o ẹ ní kú fún ọ̀táyọ̀ Ọlọ́run àwọlá wípé tí òjò bá rọ̀ tí àrá ń sán ìmọ̀ wọn Ọlọ́run ọba ní gbogbo bó ṣe ń kí ọ̀tá ṣe pọ̀ tó nílẹ̀ Yorùbá nílẹ̀ Haúsá ní gbogbo àgbáyé àjẹ́ èmèrè oṣó ẹlẹ́bọlógún àfonífìrákù alápàtà ni àjẹ́ ni èmèrè ni babaláwo ni olóògbóni ni pásítọ̀ ni oléèké ni èèyàn ni àlùjọ̀nú ni nínú omi nínú ilẹ̀ nínú afẹ́fẹ́ gbogbo bíkíbi tí ọ̀tá bá ti wà tó bá ń gbèrò aburú lórí yín bọ́ ṣe rò ó bẹ́ẹ̀ lọ́la wíbẹ̀ jẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run bá kó dá padà lọ bá wọn Ọlọ́run jẹ́ kágbọ́dọ̀ tó ká yín o agbọ́dọ̀ ni ó ká yín o wàá iná júdà náà iṣẹ́ aláwọ̀ lámúlì galibun Ọlọ́run bọ̀ jẹ́ kágbọ́dọ̀ tó ká yín kò ní ká àwọn ọmọ yín torí wọ́n lè ní agbára wọ̀ ká òun jẹ́ gbìyànjú ọmọ ẹ̀ wò Ọlọ́run agbára tó fi dáàbò bò yín agbára tó fi ní ká yín kò ní ká àwọn ọmọ yín náà lágbára Ọlọ́run o ìmọ̀ kéèmọ̀wé Ọlọ́run á fi mọ àwọn ọmọ yín o ìmọ̀lẹ̀ ní ẹ̀ ní wọ̀ òkun láéláé ìmọ̀lẹ̀ ara yín ò ní wọ̀ òkun ìmọ̀lẹ̀ ara yín kò ní wọ̀ òkun lágbára ẹ̀ ní wọ́wọ́ tì ẹ ní nọkàntọkẹ tó rí kan ọlá ibẹjẹ bẹ Ọlọ́run ẹ ní tọrọ jẹ o ẹ ní wọwọ kẹ tó jẹun àfa Saheed Shittu bàbá wa àfa ẹsà òkè Ọlọ́run o gbogbo bíi tí ìmọ́lẹ̀ yín wà pátá látara àwọn ọmọ yín ni ẹbí ní tí ìmọ́lẹ̀ yín wà kò ní wọ òkùnkùn lágbára Ọlọ́run ọlá àjọ kan Ọlọ́run ọlá agbára Ọlọ́run ọlá ibẹjẹ bẹ Ọlọ́run ọdún December ń lọ sí òpin tá a máa ń pè ní ọdún ayé torí December ayé ni kò ń ṣe ti Islam ó wá ń lọ sópin Ọlọ́run o tọmọtọmọ tayátayá ẹ ní bá a lọ lágbára Ọlọ́run o ọlá àjọ kan Ọlọ́run o ọlá agbára Ọlọ́run ọlá ibẹjẹ bẹ Ọlọ́run orí àlékún Ọlọ́run á ṣe fún yín o gbogbo nǹkan tẹ́ ẹ fẹ́ dáadáa Ọlọ́run á bá a ṣe fún yín yìí tẹ́tí ní dáadáa ilé tẹ́tí kọ́ mọ́tò tẹ́tí ní ẹ̀ nílùú tá à ń gbàǹjo ọlá alukurani ọlá àná mọ́mọ́ sọ́sọ́lá ayẹ̀kọ́ta ní àdúrà náà la ní ká ṣe ọlá aláhàólà wàlá kùhátà ilá abilá alẹ́ olè àṣì ẹ ṣe sà ó dàrọ́ sà. salamu aleykum. jazakumullahu khairan ọlọ́ọ̀bà ní sanyín ní ẹ̀sùn lórí bí ànábì ní tó bá ṣe dáadáa sọ́mọ ìyá rẹ̀ tó bá ṣàdúrà fún àmọ̀lẹ́ká Ọlọ́run kọ́ àmọ̀lẹ́ká kan wọ́n á máa sọ pé wàlákà mẹ́sìlú bó o sì tọrọ náà ní orí fún wọ̀ náà so ọ̀rọ̀ àdápadà dáadáa bẹ́ẹ̀ Ọlọ́run máa ní ṣe fún yín o. ẹ má bínú gbogbo ẹ̀yin tẹ́ ń pé àgbà kọ́ọ̀lù mọ́ o ọjọ́ ti kásẹ̀ ńlẹ̀. àwa tí a wà lórí ètò tí a jẹ́ olólùfẹ́ òdodo so ọlọ́ọ̀bà nìkọ́lá mọ́jìkọ́rọ̀ ẹnìkọ̀ọ̀kan wa náà dàrú o àsìkò gbàdúrà náà àsìkò tá a wà so kálukú náà ti bọ́ sóòrù lọ́pọ̀lọpọ̀ ìlú lágbàáyé Ọlọ́run balẹ̀kọ́lá àdúrà kálukú wa Ọlọ́run jẹ́ ọgbà bùkátà wa Ọlọ́run jẹ́ òbí ya àdánwò tí yóò kó bá wa tí ó bá yé wa jẹ́ tí ó bọ̀rùn wa jẹ́ Ọlọ́run má fi kàn wá o Ọlọ́run má fi kàn wá o a lè sọ pé ká má ra dánwò ṣùgbọ́n tí yóò torí pé kékeré yóò máa wá Ọlọ́run bá dán yàwó èèyàn lè páàsì so kẹ má dánwò rárá kò lè má ṣẹlẹ̀ kínkẹ́kẹ́ bí àti ẹ̀ka ara fúláṣì yẹn ti ń tẹ́ ní àhá so ṣùgbọ́n tí ó kó bá gbàgbọ́ wa tí ó kó bá gbèsè ayé wa tí ó kó bá wa lọ́wọ́dù Ọlọ́run mẹ́jọ ṣẹlẹ̀ fọkàn wa gbogbo kálukú tínú rẹ ti ń dùn lórí nǹkan kan sí kejì Ọlọ́run má jẹ́ kí inú wọ́n bàjẹ́ mọ́ lórí ẹ̀ tí wọ́n ń pa wa láyà tá à ń rawọ́ sí fún wọn náà
ọlọ́run bá ní bí àbùkátà náà wọlé àdá kan síbẹ̀ save your soul ọlọ́run má jẹ́ kó bàjẹ́ o ọlọ́run má jẹ́ kó bàjẹ́ o mọ́sálásí save your soul ọlọ́run bá ní parí ẹ̀ láyọ̀ àtàlàfíà ọkọ̀ wa parí ẹ̀ mọ́ sí ní mọ́sálásí pin ẹ̀mí pin. ṣáláńgá náà ń gbẹ lọ́wọ́ yẹn mọ́sálásí wa nù ni. wọ́n kàn wá kọ́kalẹ̀ náà ni wọn ò rí lo ọlọ́run má ṣe bẹ́ẹ̀ o wọlé àdá kan síbẹ̀ gbogbo ilé ọlọ́run tí wọ́n ti máa pè súnà ìdáwọ́lé rẹ̀ ọlọ́njọ́ máa rọrùn yíyọrí rẹ̀ ọlọ́njọ́ máa rọrùn wọlé àdé kan wọlé agbẹ́rún láìláìlá tó gbọ́ àwọn ààyè tí ń sunkún orú nǹkan bá náà ọlọ́run bá ní gbèdìdì ń bẹ̀ ndíkìtì súnà ọ̀pọ̀ bá wà bá ní rẹ̀ bídíà ńlẹ̀ rẹ̀ ó ń bídíà ńlẹ̀ máa gbé súnà nábì ga sallallahu alayhi wa sallam ya rabbana kama yanbaghi li jalali wajhika al-mustani allahumma لك طيبات وفيل الخيرات وترك المنكرات وحب المساكين وأن تتوب علينا وتغفر لنا وإذا أردت في بارك فتنة أنت بك منها غير مفتونين اللهم نسألك حبك وحب من يحبك وحب من يقربنا إلى حبك وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه الأخيار وسلم تسليما كثيرا سبحان ربك رب العزة عما يصفون wasalaamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. tó ẹ ṣe pọ̀ àfáwà ẹ̀sà òkè tó bá tún di ní ọ̀sẹ̀ tó ń bọ̀ láṣẹ ọlọ́run wọ́n tún ń bọ̀ wá ṣe ètò fún wa láṣẹ títóbi ọlọ́run adúpẹ́ fọlọ́run kọ́lọ́mbà wa dúpẹ́ fún yín ṣèkì wa Suleiman ẹ̀sà òkè ọlá títóbi ọlọ́run ìdùnnú ayérayé kọ́lọ́njọ́ bá wa ṣe fún wọn ìbànújẹ́ kọ́lọ́njọ́ kó wọlé agbára ẹ̀ kó wọlé ògùn ẹ̀ kó má gbé bá sheikh wa Sulaiman ẹ̀sà òkè ọkọ̀ ìyá kẹsẹ́ẹ̀tì bàbá ni ó lo màmá gbó ọlá àti tóbi ọlọ́run ìlànà ọlọ́run tó ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa adúpẹ́ fọlọ́run fún ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n ṣe fún wa ó yẹ kémi náà bí àdúrà tó ṣe fún wa yìí ó pọ̀ àdúrà dákọ́ máa ṣe fún ẹ má bínú pé mo ti pa fóònù ńlẹ̀ o ẹ má bínú pé mo ti pa fóònù ńlẹ̀ mo fẹ́ pa ojú ètò dé ni láṣẹ ọlọ́run wò mo kàn ní kí n fi opportunity yẹn kémi náà fi ṣó mọ́ṣáláṣí wa pé tó gbogbo bí iṣẹ́ ṣe ń lọ gbogbo wa náà la rí ṣáláńgá yẹn pé wọ́n ti ń gbẹ́ ṣáláńgá wọ́n ń gbẹ́ ṣáláńgá lọ́wọ́ kọ́lọ́ máṣáì fún wa ṣe wọ́n ti gbẹ́ wò torí òjò tọ́nú rọ̀ wọ́n ní òjò rọ̀ gan òjò dẹ̀ rọ̀ sínú ẹ̀ wọ́n ti ń pọ́ǹpù omi ẹ̀ jáde mo rí ọ́fì wọn mi tí mo rí kí lórúkọ ẹ̀ wọ́n ń pọ́ǹpù omi ẹ̀ jáde kúrò nínú ṣáláńgá ẹ̀ tó bá ti wá pọ́ǹpù gbomi ẹ̀ jáde tán àwọn bricklayer tó ń lọ ṣe ìkan ṣe ẹni tó jẹ́ tó ẹ̀dì gbogbo àwọn bricklayer ń ṣe ìyàwó tó bá ti wá rẹ̀ pọ́n máa dé padà níjọ́ Monday lágbára ọlọ́tọ́ wá máa dé báyìí wọ́n á bẹ̀rẹ̀ iṣẹ́ rírẹ́ inú ṣáláńgá yẹn tó bá fi lè ti rẹ́ gbogbo ṣáláńgá yẹn tó ti parí ẹ̀ tó parí flap a máa bẹ̀rẹ̀ orí ilẹ̀ ilẹ̀ tó kù yẹn náà nìyẹn ìwọ náà wo mọ́ṣáláṣí wa àfẹ́ ẹlẹ́bọ àwa dúpẹ́ fọlọ́hún pórí tọ́lọ́hún ṣe fún wa ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa a need support yín o torí pé àwa là ń sanwó fáwọn òṣìṣẹ́ lọ́wọ́ ìbáyé ń sanwó òṣìṣẹ́ là ń ra material là ń ra gbogbo material o a need support yín kọ́lọ́n bá wa kún yín ní ọwọ́ kọ́lọ́n jọ kó bá wa dùn gbogbo yín ní inú o kọ́lọ́n máa ń sọ pé kọ́lọ́n máa kọ̀ di àìmọ́ kí ló ń ṣe kí ni tó hang báyìí náà kọ́lọ́n máa kọ̀ di àìmọ́ ṣe sí yín láṣẹ ọlọ́run gbogbo ohun tẹ́ ń fẹ́ kọ́lọ́njọ́ kó máa bá wa ṣe fún yín ìtẹ́fẹ́ kọ́lọ́njọ́ kó wọlé agbára ẹ̀ kó máa fi ṣe àdánwò fún yín ọlá la hawla wala quwwata illa billahi al-aliyyil azim tó ẹ ṣé pọ̀ ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa fóònù mi ló lọ ń dún kiri anyway tó bá di lọ́la láṣẹ ọlọ́run ta ló ń parọ́ ṣáwọn àfẹ́ ẹlẹ́bọ àbáwà là ń parọ́ ni òun ni tọ́pìkì wa lọ́la ta ló ń parọ́ ni tọ́pìkì wa kọ́lọ̀ máṣẹ́ ìṣèrọ̀rùn torí
èébú tí àfa oníjíọ́mánsì tó bú bàbá ẹni tí ó kọ́ tó mú ọ̀rọ̀ oníjíọ́mánsì wá mo wá fẹ́ play voice oníjíọ́mánsì lórí ọ̀rọ̀ yẹn gbogbo irọ́ tó pa fẹ́ play ẹ̀ lọ́la ò lọ́la láṣẹ ọlọ́run kí gbogbo èèyàn tún fi mọ̀ pé òpùrọ́ làwọn oníjíọ́má àwọn àfa ẹlẹ́bọ òpùrọ́ ní adẹ̀gbọ́dọ̀ máa jáṣẹ́ yín kí gbogbo èèyàn rí pé ó lè ní agbọ́dọ̀ máa jáṣẹ́ pé ẹ̀ ní kankan tẹ́fẹ́ ọ́fà ayé ju pé ẹ fẹ́ lu jìbìtì lọ ẹ̀ ní tẹ́fẹ́ ọ́fà ayé ju pé ẹ fẹ́ jàǹbá ayé lọ adẹ̀gbọ́dọ̀ tú yín síta agbọ́dọ̀ tú yín síta ní iṣẹ́ táwa gbà nìyẹn àní fi wọ̀nyí wò iṣẹ́ tá a gbà nìyẹn kọ́lọ́ máa ṣe ṣe rọrùn kọ́lọ́ máa ṣe dúpẹ́ fún gbogbo ẹ̀yin tí ẹ̀dẹ̀ ń bá wa gbọ́ ètò náà lọ èèyàn kan béèrè kinní kan lẹ́ǹkan yẹn obìnrin tó ń béèrè kan mi ò gbọ́n tó sọ yẹn yé last ó padà kọ́ kinní kan anyway tó bá di lọ́la àbí ìjọ èyí tó bá lọ́la bá ṣe program ẹ lè tún béèrè yẹn béèrè mi ò lè gba kọ́ọ̀lù kankan mọ́ anyway ìwọ náà wo mọ́ṣáláṣí wa wòran o rò pé ló fi ṣeré ṣòro pé lè ò ń ṣeré o rò pé kò ń ṣeré kí ni máṣíìnì tó wà nílẹ̀ torí bíi jẹnẹrétọ̀ tó wà nílẹ̀ èmi mo lọ rà tí wẹ́dà ń lò èmi gangan mo lọ ra kí ni jẹnẹrétọ̀ yẹn tó wà nílẹ̀ wà láì èmi mo lọ kó kí kọ́mádì pé afẹ́ jó nǹkan àwọn wá máṣíìnì tí a máa fi jó nǹkan káàkiri rọ̀ ẹ lọ́ra wá èló ni lọ́ra wá gbà tí mo wà ń bẹ̀ ni o mo lọ rà fúnra mi gangan mo lọ rà pé ẹ jẹ́ ká máa fi kára kíní ká máa fi jó nǹkan jàre ohun tó fà á ti gbogbo àwọn torí pé iná àti ìrànù iná dé ibi bẹ̀ yẹn dé ipá àwọn oníwẹ̀ ọmọ náà fẹ́ lọ rẹ́ǹtì ẹni tó ń fi kí lórúkọ ẹ̀ rẹ́ǹtì fún wọn ní 5,000 iṣẹ́ tó lè ń ṣe ó lè ń ṣe rọ̀bọ̀rẹ́bẹ̀ mo wò pé ẹ̀ ń ṣe rọ̀bọ̀rẹ́bẹ̀ kẹ̀ kẹ́ lọ ra wẹ́dí machine wá jàre oní elépo mo yẹ lọ ra wá nìyẹn ó yẹ máa lò lọ kí iṣẹ́ bá lè yá kọ́lọ́mbà wa dúpẹ́ fún gbogbo ẹ̀yin tí ẹ pẹ́ wá ń kúnṣẹ́ ọlọ́run lọ́wọ́ náà kọ́lọ́mbà wa dùn inú ntẹ́ ń fẹ́ kọ́lọ́njọ́ má ṣe ìbá wa ṣe fún yín ìtẹ́ fẹ́ kọ́lọ́mbà fi ṣàdánwò tó bá di lọ́la ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ẹ jẹ́ àpàdé pé aago mẹ́sàn-án láṣẹ ọlọ́run òun náà la máa pàdé lọ́la àti tóbi ọlọ́run àṣẹ ọlọ́run tó bá lọ́la a máa pàdé bíi isnillahi subhanaka allahumma wa bihamdik wa nashhadu an la ilaha illa anta wa nastaghfiruka wa atubu ilayk fassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Save Your Soul Garden pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ Numas of Reality à ń talẹ̀ bẹ́ẹ̀ ni a sì lè bá yín kọ́lé sórí èyíkéyìí ilẹ̀ tẹ́ bára lọ́dọ̀ wa tẹ́ ó sì gba kọ́kọ́rọ́ ilé yín láàrin oṣù 6 péré ìrọ̀rùn ọmọ ènìyàn ló jẹ́ wá lógún nílé iṣẹ́ Save Your Soul and Numas of Reality ìdí nìyí tá a fi mú àǹfààní tó gbọ̀ngbọ́n wá fáwọn oníbàárà wa pẹ̀lú ẹ̀dínwó fún gbèdéke àsìkò tá ó sì máa tà ní déédéé iye tí wọ́n ń talẹ̀ lágbègbè yìí ilẹ̀ wa kò jìnnà rárá sí Lekki Seaport bẹ́ẹ̀ ni 10 minutes drive sí Dangote Refinery là ń tà ní 3.5 million naira tí a sì ń tẹ̀ yìí tó jẹ́ 5 minutes drive sí Dangote Refinery ní 2.5 million naira documentation yín ṣùọ́ ilẹ̀ tẹ́ bára ilẹ̀ wa ò ní san filling títí yọkùnrùn débẹ̀ iná ìjọba débẹ̀ bẹ́ẹ̀ ni kò sí wàhálà ọmọ onílẹ̀ rárá àníkáyé dẹrùn kọ́rùn náà sì rọ̀ wá lọ́rùn ló jẹ́ wá lógún ní Save Your Soul and Numas of Reality ìdí ní ìta fi ṣe ibùgbé ìrọ̀rùn fáwọn ènìyàn nílànà Ọlọ́run àti ànábì Muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ló lọ bìbà nínú Save Your Soul Garden and Numas of Reality àǹfààní bíi Save Your Soul Lagos Central Mosque Save Your Soul International School Save Your Soul Hospital Save Your Soul Madrasa níbi tá a ti máa kó àwọn ọmọ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn àti Save Your Soul Technical School ilé ìwé ẹ̀kọ́ṣẹ́ tìgbàlódé ẹ lè kàn sí wa Save Your Soul Garden and Numas of Reality office wà ní number 3 Ayégbàmí Street Ìkẹ́gùn Fólú Ìbẹ̀jú Lekki Lagos State ẹ lè pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 0803-539-4728 tàbí 0901-482-5779 ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn lókè òkun ni +447-908-859-037 Save Your Soul Garden and Numas of Reality ìrọ̀rùn gbogbo ènìyàn ló jẹ wá lógún. ذكر الله على الدوام والابتعاد
عن الحرام. Asalaamu aleykum gbogbo jama Mùsùlùmí. Alukur'an ló fi yé wa wípé lílọ́kọ tàbí láya aṣọ àṣírí ló jẹ́. Hunna libasu lakum wa antum libasu lahunna. Ṣùgbọ́n dídọ́gba nínú ìgbàgbọ́ ẹ̀sìn. A máa rọ ọgbọ́n ẹ̀mí gígùn sínú ìfẹ́ gẹ́gẹ́ bí lọ́kọ-láya. Ní Sakina Salafi Matrimony. Ṣe sẹ́nà ìrọ̀rùn fáwa tá kì í dà wá dúró déédéé. Tá à ń wọkọ tàbí ìyàwó nítorí tọ́lọ́hàn àtàṣẹ. Pẹ̀lú ìtọ́ka òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam. Lọ́nà sàlàfíyà tí ò ní àmúlùmọ́lá ìgbàgbọ́ nú. Tí ó sì sá ń gbowó ìbọ̀bẹ́ ká tó mójú alájẹ kò ń sọ. Lillahi wa rasulihi ni o. Ìwọ tó bá wọn wọkọ tàbí wọ àyà lójú ọ̀nà sàlàfíyà níbikíbi lágbàáyé. Ẹ fi àtúpalẹ̀ nípa ara yín ìyẹn profile. Sọwọ́ sí Sakina Salafi Matrimony lórí 07466347748. Sakina Salafi Matrimony. Wọ́n ṣètò láti fi yín hara yín. Ní dédé ìbámu pẹ̀lú irúfẹ́ obìnrin tàbọ́kùnrin tẹ́ ẹ bá fẹ́ láti ṣègbéyàwó pẹ̀lú ẹ̀ lójú ọ̀nà Salafi. Ìgbéyàwó kọjá ìgbésẹ̀ kan lásán. Ìpìlẹ̀ láti gbirúgbìn tí ó yọ ọmọ rẹ ni. Láàṣẹ gbúdọ̀ gbirúgbìn tó bá da sórí ilẹ̀ kílẹ̀ kó má bàa kú. Tàbí gbirúgbìn kírúgbìn sórí ilẹ̀ tó da. Gbogbo wa ò ní ṣìyàn lọ́lọ́ọ̀bà Allah. Ní Sakina Salafi Matrimony. Ṣe ní dídọ́gba nínú ìgbàgbọ́ ló ṣe pàtàkì. Muhammad Nabina binuru adina. Òjíṣẹ́ ńlá Muhammad ló fi yé wa pé kò sí àìsàn kan tọ́lọ́run ọba Allah ó fi wòsàn ẹ̀ tí nídìí. Ká lè jọ gbáyé ìgbádùn àti ìfọ̀kànbalẹ̀ nínú àlàáfíà ara pípé. Ni mo ṣe ń ṣe ìwọ náà lójú kòkòrò lórí àwọn ìlànà ìwòsàn tó jíṣẹ́ ńlá Muhammad là kalẹ̀ fún wa. Tá a mọ̀ sí prophetic medicine tí ò lẹ́bọ̀ kankan nú. Ǹjẹ́ o ti gbọ́ nípa As-Sunna Islamic Medicine? Ilé ìtajà ojúlówó fún prophetic medicine pọ́nbélé. Àwọn òògùn ìwòsàn àlàáfíà tí ò lẹ́bọ̀ nú. Tí ó sì wú gbogbo àìsàn tí gbòǹgbò tára fi dá ṣáká. Bí Abatu Sauda Black Seed Oil, Bawlul Ibli, Miracle in Camel, ìyẹn omi rànkómi, Hell Water, Olive Pomace Oil tó jẹ́ gidi, As-Sunna Mixture, akọkọlùkọ ẹ̀kọ́ ọkọ jẹ̀díjẹ̀dí. Ní As-Sunna Islamic Medicine, àwọn prophetic medicine tó kápọ̀ ọgbẹ́ ẹnu tó ń bẹ o. Èyí tí ó tún palẹ̀ kọ́ mọ́ tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ fún tọmọdé tàgbà. Káyà ọmọ dun ni ẹ̀yìn ríro. Tó fi mọ́ èyí tí ó ṣàwòtá gbogbo kòkòrò inú ẹ̀jẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ tètè máa bọ̀ ní As-Sunna kẹ́ ẹ wá ra ojúlówó prophetic medicine. Àwọn òògùn ìwòsàn tí ò níyèméjì inú tí mọ́ làáfíà tó ní lágọ̀ọ́ ara. As-Sunna Islamic Medicine wà ní Brooklyn Ride, SE 231JL ní UK, London. Telephone 074-8083-9910. As-Sunna Islamic Medicine fún ìwòsàn pípẹ́ tí ò múni takotọ́ lọ́hùn. Ìmọ̀lóládì ní tàwa yìí, ẹni onímọ̀ yóò ṣẹ̀rù ayé, yóò ṣẹ̀rù oṣó pẹ̀lú àjẹ́, yóò ṣẹ̀rù ẹran pẹ̀ládìyẹ, yóò ra bẹ́là fún wòlíì èké, màálù dúdú fáwọn àfa. Óyá yàṣẹ́wù yàṣẹ́wù ni ó máa bá, yàṣẹ́wù yàṣẹ́wù ni ó máa bá ká. Ẹ̀yin kan lè o, ẹ tún dàbí ọgbọ́n, ẹ tún gbẹ̀rán, irọ́ yín ò jẹ́ àfà èké, ẹ̀tàn yín ò jẹ́ ojú tìlà, àwọn olódodo kì í tọ̀yàn, bẹ́ẹ̀ fẹ́ dà lápáta ẹ jẹ́ àgbọ̀, bẹ́ẹ̀ fẹ́ dà lápáta ẹ jẹ́ àgbọ̀ sẹ́. Ẹni ń wá wọn lọ ẹ jẹ́ lọ jáwọ́, ẹran mélòó lẹ pa nínú oyún, ìríran yín ọ̀fẹ́ máa ní, ìgbọ̀nràn ẹ̀yin ọ̀fẹ́ máa ní, àti sọ̀rọ̀ yín ọ̀fẹ́ máa ní, ìgbàlàlà omi ọ̀fẹ́ máa ní, ìgbàlàlà omi ọ̀fẹ́ máa ló jẹ́. Ọlọ́run gbàdúrà wa jàre. Kí la ṣe ní kọ́lọ́run gbàdúrà wa? Àdúrà tí ẹ rí yẹn ẹ̀tọ́ ẹ̀sìn ni. Àwa tá ń ṣàdúrà a ò rèrè jẹ, a ò ní jogún àbámọ̀, a ò ní pòfo, gbogbo ṣòro ayé wa ó ti bodò lọ. Allah ó ti bodò lọ, ó ti bodò lọ, gbogbo ìṣòro ayé wa ó ti bodò lọ. Ilé ayé tẹ̀rí yẹn àdánwò máa ní, èyí ta lé ta bá o àdánwò máa ní, gbogbo èyí tá ń wá o àdánwò máa ní, oore ẹkún alẹ́ o àwa o máa fẹ́, gbogbo oore má lè jọ́sìn àwa o máa fẹ́,
oore ìdùnnú pẹ̀láyọ̀ wá fi pọ́n wálé. Allah wá fi pọ́n wálé o, wá fi pọ́n wálé. Oore ìdùnnú pẹ̀láyọ̀ wá fi pọ́n wálé. Aláwù tí ẹ rí yẹn lálá tìlẹ́yìn mímú ṣakọ. Aláwù tí ẹ rí yẹn lálá ránṣẹ́ èmi mo dẹ́ngẹ́. Aláwù tí ẹ rí yẹn lólùṣọ́ èmi. Báyé dúró tì mí o kì í ṣọ̀rọ̀ o. Báyé ò dúró tì mí o kì máa í ṣọ̀rọ̀ o. Torí pé èmi ti dúró tàlàó. Àbùṣe bùṣe Allah àbùṣe bùṣe o. Àbùṣe bùṣe àwa ti dúró tàlàó. Àbùṣe bùṣe má jẹ́ arógun mùsíbà Allahu Rabbi. Ogun káwọ́ ọmọ rí o àwa ò máa fẹ́. Ìbànújẹ́ ayé o àwa ò máa fẹ́. Ìbànújẹ́ ọ̀run o àwa ò máa fẹ́. Wá fún wa lálàáfíà ká lè fi sìn ẹ́ Allah, ká lè fi sìn ẹ́ o, ká lè fi sìn ẹ́. Wá fún wa lálàáfíà ká lè fi